أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وجميع من تبع سنته وسلك مسلكه واهتدى بهديه واستنى بسنته وانتهج بمنهجه إلى يوم الدين. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أما بعد، لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار. adúpẹ́ fọ́lọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run, atọrọ ògì Ọlọ́run fún aṣáájú wa, ọ̀gá wa, ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run èyí tí a tọrọ fún ànábì, Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀, kó bá àwọn sàhábà rẹ̀, kó bá ogun àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run yìí, Ọlọ́run jẹ́ ọba àwa náà àtàwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tiwa náà lópin ìgbà tí wọ́n bá ń wà lórí dáadáa àti déédéé títí di ọjọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yàn ọmọ yàwá nù Islam ká má mà dájú pé yìí tí í ṣe òdodo ọ̀rọ̀ òun lọ̀rọ̀ Ọlọ́run. Ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Lẹ́yìn méjèèjì ni gbogbo ohun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tá a bá wá ẹ̀rí fún nínú tírà Ọlọ́run tá a rí, tá a wá ẹ̀rí fún nínú sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam tá a rí, ká má mà dájú pé irú nǹkan bẹ́ẹ̀ ó kọ tí Islam pè òun ni bídà. Gbogbo bídà wa ni ànú ni, gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tójú nínú Ọlọ́run lọ. Abẹ́lọ́run pẹ̀lú orúkọ Ọlọ́run èyí tó dára jùlọ àti àwọn ìròyìn Ọlọ́run èyí tó dára jùlọ, kọ́lọ́run ọba àlékè ọlá kó bá wa pa náà dẹ́bọ rẹ́, kọ́lọ́run bá wa pa ẹbọ náà rẹ́, kọ́lọ́run wa bá wa rẹ́ bídà ṣètánì ńlẹ̀, kó bá wa gbé súnà nábì wa Muhammad ga. Ní òní, ní àsìkò dáadáa yìí, ní àsìkò àlùbáríkà yìí, a kí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí kú àmójúbà oṣù Ramadan tó jẹ́ oṣù ọlọ́lá, oṣù Ramadan tó jẹ́ oṣù abiyì, oṣù Ramadan tó jẹ́ oṣù àforíjìn. A sì bẹ̀ Ọlọ́run ọba àlékè ọlá tó ní kí oṣù yìí ó bá wa láyé. A bẹ̀ Ọlọ́run ọba náà kí Ọlọ́run kó fún wa ní àwẹ̀ gbà pẹ̀lú rọ̀rùn, kó fún wa ní náfìlà òru yẹn pẹ̀lú rọ̀rùn. Gbogbo sẹ́ẹ̀rẹ̀ Ọlọ́run kó fún wa sí níbẹ̀. Bí a bá wá ṣe àtúnwá fásitì yìí bẹ̀ Ọlọ́run gbogbo sẹ́ta bá ṣe nínú oṣù yìí, Ọlọ́run kó tẹ́wọ́ gbà lẹ́sìn fún wa, kọ́lọ́run wá fi sínú òṣùwọ̀n sẹ́ẹ̀rẹ̀ wa, kọ́lọ́run ọba kí ó wọ ọlá rẹ̀ bó ti tóbi tó. Gbogbo àṣìṣe wa Ọlọ́run kó parí nínú Ramadan yìí, kó wá ṣílẹ̀kùn àlìjẹ́nnà fún wa. Ní ọdún yìí, ọ̀rọ̀ tí a kọ́kọ́ bára wa sọ òun lọ̀rọ̀ tí Al-Qur'ani bá wa sọ nípa oṣù Ramadan, nígbà tí ọba àlékè ọlá subhanahu wa ta'ala tí ń sọ fún ọ̀nà Al-Qur'ani pé ní a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́ni ya ayyuhalladhina amanu, mo pè gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùmínì. Ìtumọ̀ ká jẹ́ mùmínì ń túmọ̀ pé a gbọ́dọ̀ ní ìmánì pẹ̀lú nǹkan mẹ́fà, ká sì fi arkanul islam márùn-ún ká fi kún. Ẹni bá ní mọ́kànlá tí ń sọ̀rọ̀ rẹ̀, tí ń ṣiṣẹ́ rẹ̀, tí ń hùwà rẹ̀, tó dúró sínú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ là ń pè mùmínì. Ẹni tí díẹ̀ bá jábọ́ ń bẹ̀ fún, tó bá yẹ pé àwọn ìpìlẹ̀ ẹ̀bẹ̀ ló bá jábọ́, a ní karú ẹni bẹ́ẹ̀ sí mùmínì. Àwọn tó bá rí bẹ́ẹ̀, ọba àlékè ọlá ń bá wa sọ̀rọ̀, ó ní kutiba alaykumus siyam, òun Ọlọ́run ọba àlékè ọlá òun ṣe àwẹ̀ Ramadan lọ́ranyàn fún gbogbo wa, kama kutiba ala alladhina min qablikum, bọ́lọ́run ti ṣe àwẹ̀ náà lọ́ranyàn fáwọn kan tí wọ́n ti ṣáájú wa, la'allakum tattaqun, nítorí kíni bọ́yá àwẹ̀ ni yóò sọ wá dẹni tí yóò máa bẹ̀rù Ọlọ́run,
bóyá àwẹ̀ ni tá a bá gbà tán ìbẹ̀rù Ọlọ́run ọba yóò wọnú ọkàn wa. Islam kì í ṣe ẹ̀sìn tí nǹkan ń pa wá láṣẹ pé ká ṣe nǹkan kan àfi kó nídìí pàtàkì tí ó fi ní a ṣe. ìdí yẹn lè yé wa pẹ̀lú bí làákàyè wa ti kúrú mọ́. ìdí yẹn lè má yé wa pẹ̀lú pé ní àwọn nǹkan kan bẹ tá a mọ̀ tó yẹ pọ́lọ̀ nìkan ló yé. àmọ́ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ dájú pé ní bọ́lọ̀ ń bá pa àwọn láṣẹ pé kóun ṣe kinní kan nítorí àǹfààní tara tòun ni kò sáǹfààní tọ́lọ́ ń bẹ. bọ́lọ̀ ń bá wa ní ẹ má ṣe nǹkan kan nítorí àǹfààní ara wa ní a lè ní Ọlọ́run bọ́ba àlekè ọlálá. gbogbo ntọ́lọ́run bá pa wá láṣẹ ó pa wá láṣẹ rẹ̀ nítorí tara wa ní. gbogbo ntọ́lọ́run kọ̀ fún wa ó kọ̀ fún wa nítorí àǹfààní ara wa ní. bọ́lọ̀ ń bá wa ní ká gba Ramadan tó ṣe lọ́ranyàn fún wa ó wá lóhun ti ṣe lọ́ranyàn fáwọn kan tó ṣáájú wa la'allakum tattaqun ní tìtorí ká lè bẹ̀rù Ọlọ́run. a máa jásí pé Ramadan bẹ́ẹ̀ yẹn bá gbà á bó ti yẹ kó gbà á rìsọ́ọ̀tì ẹ̀ ni pé ẹni wọ́n dẹni tí ń bẹ̀rù Ọlọ́run. bí ẹ bá lọ wo àwọn ọ̀rọ̀ tá a ṣe kọjá nídùn ta afẹnukantọ́jọ́ náà lẹ́sìn nípa pé àwọn ẹ̀san wo ní bẹ́lẹ̀ Ramadan. nínú àwọn ẹ̀san Ramadan ni pé ẹni bá lè gba Ramadan tó bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ tó parí ẹ̀ wọ́n ó tukùn náà kó lọ́rùn rẹ̀ yọ̀dọ̀ máa dìjẹ́ náà. nínú ẹ̀san tí mẹ́bẹ̀ ni pé òun rẹ̀ nu aláwẹ̀ ó dùn níwájú Ọlọ́run ju tùràrí àlèmísìkí lọ. nínú ẹ̀san tí mẹ́bẹ̀ ni pé ní gbogbo òru kọ̀ọ̀kan tílẹ̀ bá máa lọ ní òru gbẹ̀yìn Ọlọ́run ní kí wọ́n máa yọkùn náà kó lọ́rùn àwọn ọmọ náà kí wọ́n máa sọ wọ́n di ọmọ àlìjẹ́ náà. àwọn ẹ̀san pọ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀san pọ̀ bẹ́ẹ̀ débi pé Ànábì wa Muhammad nígbà tí ń ròyìn ọ̀rọ̀ àwẹ̀ kò rí ààlà kò rí fi sí ẹ̀san tàwẹ̀. ó ní iṣẹ́ rẹ̀ kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ láti ládá mẹ́wàá ó wá parí sí ládá 100 iṣẹ́ rẹ̀ téèyàn bá ṣe ládá ẹ̀ bẹ̀rẹ̀ ó bá ṣiṣẹ́ kan báyìí ládá ẹ̀ bẹ̀rẹ̀ láti mẹ́wàá bí sẹ́wọ̀n bá wá ń dáa táníyàn tó fi ń ṣe bá dáa ládá sẹ́wọ̀n máa lọ bẹ́ẹ̀ yóò parí sí 100. Ànábì wa ní illa sawm àwẹ̀ nìkan ni. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún un pé àwẹ̀ nìkan ni. Ọlọ́run sọ pé ní ẹni tó gbààwẹ̀ òun ló gbà fún òun lòun ó sì ṣẹ̀san rẹ̀ torí pálàwẹ̀ ó fi jíjẹ lẹ̀ ó fi mímu lẹ̀ ó fi adùn ara ìsúnmọ́bìnrin ó fi ilẹ̀ nítorí tòun Ọlọ́run òun nìkan lòun mẹ̀san tó wọn san fúru yẹn bẹ́ẹ̀. àṣedá tó bá rí bẹ́ẹ̀ jàmá mùsùlùmí àwẹ̀ tó wá tó bó ti tó yìí torí bó ti rí yìí tá a ròyìn ẹ̀ bá a ti ròyìn rẹ̀ yìí àṣedá béèyàn bá gbà á tí bẹ̀rù Ọlọ́run tí ó bá fi lè sí níbẹ̀ Ọlọ́run ọmọ nígbà ló fi já sí pé ní agbọ́dọ̀ lọ kọ́ béèyàn ó ti gbà wẹ̀ a dẹ̀ ti sọ kọjá nídọ̀ta aṣọ lẹ́sìn programu wa tá a máa ṣe nínú Choice FM 103.5 òun náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ kọ́dà àti sọ́njọ́ Jímọ̀ tọ́lọ̀ yìí bó lè yẹn ti gbà wẹ̀ àtún wá ní padà síbẹ̀ mọ́ àmọ́ bẹ̀rù Ọlọ́run tọ́lọ́run ń wí yìí tó ní ká gbà wẹ̀ la'allakum tattaqun nítorí ká lè bẹ̀rù Ọlọ́run ó yẹ ká gbọ́ kí ni ń jẹ́ bẹ̀rù Ọlọ́run yé gan bí pé tó bá wọnú Ramadan tí ó bá sí ń ta pè ní bẹ̀rù Ọlọ́run yìí nínú àwẹ̀ rẹ̀ tí wọ́n náà ti mọ̀ pé tọ́ ìyọ́nú Ọlọ́run ló kù tí fi ní ládá tó bá wá ń gba Ramadan lọ tí ó bá sí àwọn ń ta wí inú sẹ́ rẹ̀ ó yẹ kó dáhùn lójú pé tọ́ báyà ní ládá tó bá wá sọ̀kalẹ̀ Ramadan bí bẹ̀rù Ọlọ́run ó bá wá bá ọ gbé lọ mọ́ lẹ́yìn Ramadan tọ́lọ́ ní la'allakum tattaqun ìbẹ̀rù Ọlọ́run wá sí pẹ̀lú ẹ̀mọ́ lẹ́yìn Ramadan ó yẹ kí ẹ̀mí tẹ́ náà mọ sọ fún ọ pé ǹjẹ́ mo láwẹ̀ yìí ǹjẹ́ mo ní rìsọ́ọ̀tì tí ń ṣe yìí ló fi já sí pé ní inú ta gbọ́dọ̀ wádìí ní kí ni ń jẹ́ bẹ̀rù Ọlọ́run bí lè yọba yọ pé ẹ̀bẹ̀rù Ọlọ́run bí tọ́ ọba wíyọ ní ẹ̀bẹ̀rù Ọlọ́run kálukú wa sọ gbólóhùn ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù Ọlọ́run kọ́dẹ̀ ẹlòmíín náà ń kìlọ̀ ẹ̀bẹ̀rù Ọlọ́run fún yàn tí wà tí ń jáde lọ́wọ́ tiẹ̀ náà jọ̀wọ́ ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹlòmíì náà ń pariwo ẹ̀bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ ẹnu tiẹ̀ náà ti ń pariwo ń tó bá sọ̀rọ̀ mí kalẹ̀ á rí inú ọ̀rọ̀ pòun gan ẹ̀bẹ̀rù Ọlọ́run ìyẹn ni ó jẹ́ àwádìí kí ni ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́run ọba àlekè ọlá fẹ́ jogún fún wa níbi pé ká gba Ramadan ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfa mùsùlùmí kò síjọ kan tọ́lọ́run kẹ́ pẹ̀lú tírà kò síjọ kan tọ́lọ́run ọba àlekè ọlá kẹ́ pẹ̀lú ẹ̀rí tó jùjọ mùsùlùmí lọ tá a bá sọ́dọ̀ àwọn àfa wa tá a ń bèèrè kí ni jẹ́ bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ pọ̀ púpọ̀ lórí ẹ̀ àwọn kan sọ fún wa ń bẹ̀ pé ní an yaj'ala al-'abdu baynahu wa bayna ma yakhafu wiqayatan taki'i minhu ní tí ń jẹ́ bẹ̀rù ni pé tí ń jẹ́ bẹ̀rù pé
ní ti pé ká tó fi tọ́lọ́run kún kákọ́ wádìí kí ni ń jẹ́ bẹ̀rù ní ti ń jẹ́ bẹ̀rù ni pé mo mọ̀ pé nǹkan yìí lè ṣe mí lè ṣe kí n kúkú má dé díẹ̀ ìbẹ̀rù nù ni ẹni mọ̀ pé bóun bá súnmọ́ bí iná ó jóun kọ́ wá jìnà síbi iná ní ń jásí pọ́ bẹ̀rù iná ẹni mọ̀ pé tó ń bá bọ́ sómi òun ò lè wẹ̀ òun ò wulẹ̀ wọmi òun ò wulẹ̀ kú dàbẹ̀ lásán òun ò mú mi yó ni kó kúkú wá jìnà síbi omi òun ní ń jásí pọ́ bẹ̀rù omi ẹni mọ̀ pé ìrìn àjò tó ń rìn yìí ó lè wà lọ́nà wọ́n sì ní wọ́n ń dáná kó kúkú má gbọ́nà ibi tó lè wà ní ń jásí pọ́ bẹ̀rù olè ààrẹ náà ni pé wọ́n tó fẹ́ sùn lálẹ́ tó tilẹ̀kùn ó bẹ̀rù ewu òru ní ewu òru lọ bẹ̀rù tó fi tilẹ̀kùn gbogbo ní téèyàn wá fẹ́ kó ṣẹlẹ̀ sóhun àti wá yàgò fún nǹkan yẹn ní ń jẹ́ bẹ̀rù ní ti ń jẹ́ bẹ̀rù nu àwa ń pé kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run kábẹ̀rù ọlọ́run kí ni wá ń jẹ́ bẹ̀rù ọlọ́run gan afáwa Abdullah ibn Abbas radiyallahu anhuma in sọ fún wa pé alimuttaquna alladhina yahdharuna minallahi wa uqubati àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run òun làwọn tí wọ́n ń sá kójókójó fọlọ́run táwọn ti gbọ́ pé tọ́lọ́run ní bọ́lọ̀ bá ti ní wọ́n ṣe wọ́n pé ntọ́lọ́run fẹ́ ni wọ́n fẹ́ ntọ́lọ́run wọ́n fẹ́ rè wọ́n sá fún wa uqubati tí wọ́n sì ń bẹ̀rù ìyà ọlọ́run ní ti ń jẹ́ bẹ̀rù ọlọ́run kéèyàn ṣe ntọ́lọ́run fẹ́ kó sì bẹ̀rù ìyà ọlọ́run lọ́dọ̀ àfàwà Abdullah ibn Abbas lọ́dọ̀ àwọn míì ọ̀rọ̀ pọ̀ irú àfàwà Tolk ibn Habib ìkànnì àwọn àgbàfà tó sẹ̀mí lọ́gọ́rùn ọdún kejì inú Islam ni ó ní tí ń jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run lọ́dọ̀ tòun an ta'amala bi ta'atillah gbogbo ntọ́ bá ṣe pátápátá kó fẹ́ dáwọ́lé nǹkan kan fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn rẹ ni ọ̀rọ̀ ayé rẹ ni ìtí ń jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ni pé wádìí bó Ọlọ́run ní kó o ṣe kó o tó ṣe gbogbo ntọ́ bá ṣe kó ṣe kó o ṣe bọ́lọ̀ ń bá ti ní kó o ṣe ó fi tẹ̀lé tọ́lọ́run ò ní ṣe tìfẹ́ nú ara ẹ̀ ìtí jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ni ala nuri minallah kó o sì tó ṣe nǹkan kan ìmọ́lẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ó wà kó o tó ṣe ìtumọ̀ ẹ̀ ní pé ọ̀rẹ́ rí fún nínú tírà Ọlọ́run àbí kọ́ ọ̀rẹ́ rí fún tó fẹ́ ṣe inú súnà nẹ́bì sallallahu ta'ala alayhi wa sallam ìntọ́wọ́ fẹ́ ṣe yìí tarju thawaballah ọfẹ́ ṣe nítorí pé òun retí kọ́ lọ́wọ́ tó sọ lẹ́sàn ni ló fi ń ṣe wa an tatruka ma'siyatallah kọ́ wá fi ẹ̀ṣẹ̀ Ọlọ́run lẹ̀ ala nuri minallah ẹ̀ṣẹ̀ tó fi lẹ̀ yìí yóò jásí pé ntọ́lọ̀ ń bá pè lẹ́ṣẹ̀ ló fi lẹ̀ torí agbọ́dọ̀ lágbọ́yé ẹ̀sìn o ẹni tí ó bá ṣàgbọ́yé ẹ̀sìn fún yóò máa sọ̀rọ̀ ntí ẹ̀ṣẹ̀ṣẹ̀ yóò sì máa pè lẹ́ṣẹ̀ sẹ́ẹ̀rí ntọ́lọ̀ wọn bá pè lẹ́ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ àṣàlù yín bá pè lẹ́ṣẹ̀ bọ́ba àlékè ọlọ́ọ̀bá ti pè lẹ́ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ntọ́ba àlékè ọlọ́ọ̀bá pè lẹ́ṣẹ̀ ní ń jẹ́ṣẹ̀ Ọlọ́run ò sì ní pè lẹ́ṣẹ̀ fún wa àfi kọ́ lẹ́rìí ala nuri minallah ẹ̀rí ọ̀wá fún látọ̀dọ̀ Ọlọ́run ṣánẹ́ẹ̀lì méjì lẹ́rí wọn gbà wá ṣánẹ́ẹ̀lì alukurani àti ṣánẹ́ẹ̀lì ọ̀nà sunna tí ó bá ti gba méjèèjì ń wá kò lẹ́ṣẹ̀ ńlẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ wa takhafu minhu iqaballah mùsùlùmí ọ̀wá fẹsẹ̀ ńlẹ̀ nítorí pé ní kò fẹ́ jìyà Ọlọ́run ọ̀rọ̀ tí àfa wa Talq ibn Habibullah nítorí pé ní ti ń jẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run ní ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo ń tá a bá ṣe káwádìí kí lọ́lọ́run wí pẹ̀lú ẹ̀rí àtọ̀dọ̀ Ọlọ́run ká sì retí pé tá a bá ṣe tán Ọlọ́run ó san wá lẹ́san káwá sá fún ìyà ẹ̀ṣẹ̀ Ọlọ́run ní tá a sì máa mọ̀ lẹ́ṣẹ̀ ní tọ́lọ́run bá pè lẹ́ṣẹ̀ ká sì máa retí pé ní tó jẹ́ àfilẹ̀ ni pé àfẹ́ jìyà Ọlọ́run ní ti ń jẹ́ bẹ̀rù Ọlọ́run rí lọ́dọ̀ àfa wa Talq ibn Habibillah àmọ́ gbogbo ẹ̀ pátápátá a fi kò síbi pé ní tá a ń pè ní at-taqwa ìbẹ̀rù Ọlọ́run an yaj'ala al-abdu baynahu wa bayna adhabillahi wiqayatan taqi'i min adhabillah mùsùlùmí kó fi ààlà ìbẹ̀rù Ọlọ́run mo fẹ́ sọ yìí lápapọ̀ gbogbo ẹ̀ ẹni bá ń kó wọn bá fẹ́ bẹ̀rù Ọlọ́run yóò fi ààlà sáàrin òun àti ntòlémù jìyà lọ́dọ̀ Ọlọ́run èyí ó fi ààlà sáàrin èèyàn àti ntòlémù yẹn jìyà níwájú Ọlọ́run ní ti ń jẹ́ bẹ̀rù Ọlọ́run tó bá jásí pé kọ́ ọ má kírun mọ́ ní ó bá mú ọ jìyà Ọlọ́run ọ wàá fi ààlà sáì ní kírun kánísẹ́ ní ọba di ọlọ́wọ́ ọ pàṣẹ tì kálọ́ ọmọ ní ọba di ọlọ́wọ́ ọ yọ̀ǹda ìlásìkò tó kírun káníyàwó ni ọ pàtì ọlọ́ọ̀ kírun
sọ ma pé àyè kírun lè kóyọ ọlọ́run jẹ́ ọ́ ntí ọ̀wá di ọlọ́wọ́ nǹkan ó mú kó ń bẹ ọbẹ̀rù ọlọ́run ká ní sinẹ́ òní ṣe ká ló lè ní òní jà ká ní ká lu jìbìtì ní òní lu jìbìtì ká ní kọ́ ọmọ gbàwẹ̀ ní ọmọ gbàwẹ̀ ká ní kọ́ ọmọ yọ̀sàká ní ọmọ yọ̀sàká nígbà tó ń bá ń ṣe gbogbo ntí ó mú ọ jìyà ọlọ́run nígbà òun lọ́lọ́run mọ̀ pé ọbẹ̀rù òun lágbọ̀ọ́yé ti Islam torí àwọn èèyàn gbà pé wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sì bẹ̀rù ọlọ́run bá àwọn èèyàn kan bóyá bí àwọn àfáà bóyá bí àwọn kan tí àwọn àkàtà máa mú tẹ̀sùbà lọ́wọ́ bóyá bí àwọn àkàtà ń wé láwàní bóyá bí àwọn àkàtà ń rí bákan rárá ibẹ̀ bẹ́yẹn bá ń wí ogun bẹ́yẹn bá ń ṣe ogun tá a wí tí ń wé láwàní bá a ti wé yìí tí ń mú tẹ̀sùbà lọ́wọ́ bá a ti mú lọ́wọ́ tí ń wọ agbádá bá a ti wọ agbádá àmọ́ tí ó bá ṣe ń tọ́lọ̀ ní kó ṣe kọ̀bẹ̀rù ọlọ́run o ọkàn gbọ́sọ̀ jáde lásán ni ọ̀sọ́ lásán ni kọ̀bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ lẹ́lòmíì náà ti ń bojú ẹlòmíì ti ń borí nínú àwọn mùsùlùmí tí ó bá ṣe ń tọ́lọ̀ ń pa láṣẹ kọ̀bẹ̀rù ọlọ́run ọ̀sọ́ lásán ní í ṣe ló fi jásí pé èèyàn wádìí kí lọ́lọ́run pa mí láṣẹ òun ni ó ṣe kí lànàbí ní í ṣe òun ni ó ṣe ntí ìbá ṣe tí torí ẹ̀rí bínú ọlọ́run ò ní í ṣe ntí ń jẹ́ bẹ̀rù ọlọ́run nù ni. naam afáwa Ibn al-Qayyim al-Jawziyya rahimahullah rahmatan wasa kí ọlọ́run bá wa kẹ́ òun sọ fún wa pé ní ntí ń jẹ́ bẹ̀rù ọlọ́run mẹ́ta ni nǹkan mẹ́ta ní ń jẹ́ bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ ń bẹ himiyatul qalbi wal jawari anil athami wal muharramat ọkàn rẹ tí ń bẹ nínú tẹnìkan ò débẹ̀ tó ìpọ́lọ̀ nìkan lọ́mọ tó wà ń bẹ àti gbogbo eríkèéríkèé tó hàn síta yìí ọ wà á sọ méjèèjì kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ àti ntọ́lọ́mọba ṣe léwọ̀ ọkàn rẹ yìí àkídà mi ò ní síbẹ̀ lẹ́yìn ọlọ́run nínú ọkàn rẹ ìmánì mi kò ní síbẹ̀ lẹ́yìn ọlọ́run nínú ọkàn rẹ ìbẹ̀rù nǹkan mi ò ní síbẹ̀ lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run nínú ọkàn rẹ lágbájá lè sọ mí da báyìí ó lè ṣe báyìí fún mi kò ní síbẹ̀ lẹ́yìn ọlọ́run nínú ọkàn rẹ lágbájá ó ràn mí lọ́wọ́ yóò kún mi yóò ṣàánú mi kò ní síbẹ̀ lẹ́yìn kọ́ lọ́wọ́ ṣàánú rẹ yóò ràn lọ́wọ́ ọkàn yóò mọ́ yọtọ̀ lọ́nà nìkan bẹ́ẹ̀ lè ríkèríkè ò ní fọwọ́ rẹ ṣe nǹkan ìwọ ò ní fẹnu rẹ sọ̀rọ̀ ìwọ ò ní fojú rẹ wo nǹkan ìwọ ò ní fetí rẹ gbọ́wọ́ kúgbọ́ ò ní fẹsẹ̀ rẹ rìn lọ ibi tọ́lọ́ ń ṣe léèwọ̀ kọ́ wá sọ gbogbo ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ àti tọ́lọ́ ń bá ṣe léèwọ̀ ìtì ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ni àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì himuyatuha anil makiruhat kéèyàn sọ ọkàn rẹ̀ àti gbogbo ara rẹ̀ nínú ntọ́jẹ́ nǹkan tí wọ́n kọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin tá a bá pè ní haram àti makiruh sẹ́ẹ̀rí haram òun ni tó ṣe pé èèwọ̀ ni tọ́ ọ bá ṣe ọ jẹ ìyà torí oṣù ìwọ̀ tọ́lọ̀ ní ọmọ sí tọ́ ọ bá wá ṣe ọ wàá gba láàdá torí pé ò ṣe ntọ́lọ̀ ní ọmọ sí àmọ́ ìyá mẹ́kìrú wọ́n kọ̀ fún ọ ní irú sìnà haramu ni tọ́ba yẹ pé ò ṣe sìnà nítorí ọlọ́run tí èsì pọ̀ sá fún èsì ní ojú ó ṣe hiv lọ sá fún rárá o ọ sá fún ò ní sá fún torí jèríjèrí ò ní sá fún torí àtọ̀sí ọ sá fún nítorí pọ́lọ̀ ní mẹ́sẹ̀ káni tọ́ba fi sá fún sí nínú ọ mọ̀ gbalada lérí ẹ̀ lọ torí pọ́ sá fún haram àmọ́ bàbá fi lè ṣe sí náà ọ jẹ ìyà torí pọ́lọ̀ ní ọmọ ṣe ó ṣe ní tí wọ́n ń jẹ́ mẹ́kìrú nǹkan tí wọ́n kọ̀ òun ni tó ṣe pọ́ wọ́n ṣe nǹkan yìí ní kíkọ̀ fún wa ká má ṣe nítorí àǹfààní ara wa bẹ́ẹ̀ yẹn bá ṣe nǹkan nì kò níyà tí ó jẹ ọfara nírẹ ni bí ó bá ṣe nítorí tọlọ́hun yóò gbàládá torí pé ntọ́lọ́hun fún ara ẹ̀ tọ́lọ́hun fún ọtọ́jú ẹ̀ kọfara ní ara ni kò sí ntara àwọn ọ̀fẹ́ fún yóò gbàládá èyí tí ń jẹ́ mọ́kìrúnù lápèjúwe gbogbo alamọ̀ pé ọtí mímu ọba àlekè ọlá ṣe léwọ̀ àti gbogbo ntá bá mu ti ń pa ojú dà tí ojojú yí padà tójú ọmọ wò balabala tí ó yí sẹ́sẹ́ ara padà gbogbo ntọ́ bá ti lè múni hún ríra ọba àlekè ọlá ṣẹlẹ̀ wọ̀ ọtí ní islam pé gbogbo ẹ̀ ọjọ́ ìwọ ní islam bẹ́ẹ̀ yẹn bá mú ó ṣe nǹkan haram tí ó jìyà tí ó bá mú nítorí ọlọ́run yọ gbalada haram lọtí ẹ̀rí sìgá mímu fáwọn tí ọlọ́run fi ṣàdánwò fún tí wọ́n mú kì í ṣe haram makiru ni wọ́n kọ́ ni nítorí ìnira tí ń bẹ ń bẹ̀fẹ́ ni tí ń mú bẹ́ẹ̀ yẹn bá mú sìgá kò ṣe haram ìfara nírẹ̀ ni ẹni tí ó wá bẹ̀rù ọlọ́run àti ìmáàmù wa
Ibn al-Qayyim al-Jawziyya ó láti ìtọ́jú haramu yóò sá fún ìtọ́jú makiru òun náà yóò ṣe kíni yóò sá fún yóò náà ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta alhimyatu anil fuduli wa amma la yani àwọn kan bẹ jẹ́ ń pè ní fudul àwọn ọ̀rọ̀ rẹ̀ lẹ́lẹ̀ ọ̀rọ̀ wọ́nà ẹnjẹ́ abẹ́rẹ́ ọlọ́run sá fún kò ní dédìí ẹ̀ lápèjúwe tí wọ́n bá ti mẹ́nu lé ọ̀rọ̀ tó bá ti rí gbọ́dọ̀ yé sọ̀rọ̀ ọlọ́run yóò sì dákẹ́ ẹ sọ sí ní òní ẹ máa sọ̀rọ̀ tó bá dá sí kò ní ládá bí ó dá sí kò gbẹ̀sẹ̀ bí ó sọ sí kò gbẹ ládá bọ́ dá sí kò lẹ́sẹ̀ yóò wá dákẹ́ pé kí n tọ́lọ̀ ń bi eléyìí nísìn kí lásìkò ó láàmú àfi ráre nísìn kéèyàn wo sọ̀sọ̀ kó rí pé òun ti jí lóru ó wá jẹ́ òwe kí lọ́kàn ti ṣe báyìí o ó wá tàn tẹlifíṣàn ẹ máa wo tẹ́lẹ̀ lásìkò nǹkan sẹ́ni tí ó mu àsìkò ẹ̀ nílò bó ti wù kọ́ ọ pé àsìkò yìí náà dájá fi ṣe tìláwà méjì àfi ráre ìfàsìkò bó fi ráre kò jẹ̀bi bí ò fi ráre kò jàre ń bẹ̀rẹ̀ ní pẹ̀lú àsìkò nì kọ́ wá lu àsìkò fún dáadáa kó mójú kò bí wọ́nà àlàáfíà nù irú àwọn fùdúùlù náà nísìn ní irú ọ̀rọ̀ bọ́ọ̀lù ìyẹn lè wọ bọ́ọ̀lù bí ó bá ti kọ́ lásìkò oorun tí ò sì ṣe tẹ́tẹ́ ó lè wo kéèyàn wò pé àwọn ọmọ kí àwọn kankan kóra wọn jọ wọn kàn ta kíní kan pàṣẹ ra wọn sì wá ó yẹn mu kí lè á kẹ̀mí pẹ̀lú eléyìí ọkàn mi wọn ọ̀rá yẹ eléyìí jẹ́ máa lọ sí nǹkan mi kọ́ wá lọ sí ntọ́lọ́lájú yìí ń lọ gbówó bí òwò kò ní ládàkọ̀ lẹ́sàn àmọ́ kọ́ wá lo àsìkò ńkọ́pà yìí ń tì àwọn nǹkan rẹ̀ wù wọ́nà nù ni gbogbo ntọ́ bá jọ mọ́ báwọn náà ẹni tí wọ́n bẹ̀rù Ọlọ́run ó jìnnà sí nǹkan mẹ́ta yìí ní Ibn al-Qayyim al-Jawziyya ló pè ní ìbẹ̀rù Ọlọ́run. àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n wá jẹ́ ní ire tí wọ́n mọ̀ túmọ̀ bẹ̀rù Ọlọ́run tí wọ́n sì fẹ́ fi bẹ̀rù Ọlọ́run tí wọ́n fẹ́ fi gbé ayé wọn àwọn wá sá fún nǹkan èèwọ̀ títí wọ́n sá fún nǹkan tí wọ́n kọ̀ títí wọ́n tún sá fún àwọn nǹkan rẹ̀ wúrẹ́wù yókù náà títí débi pé ní ntọ́ jẹ́ ẹ̀tọ́ fún wọn gan wọn ò dédìí ẹ̀ mọ́ nítorí pé wọ́n rí pé eléyìí lè sún mi débi haram omi inú àwọn afa ó wò pé kíyàmù léyìlì súnà ni tí ì sọ̀nà yàn bẹ́ẹ̀ yẹn ṣe onílàdà rẹ̀ bí ó ṣe kò ní jìyà kan ìbẹ̀rẹ̀ Ọlọ́run wa mẹ́lòmí débi pé bóun bá ń sùn látòru mọ́júmọ́ tóun bá ń gbádùn oorun òun ò ní lè máa jí ṣe kíyàmù léyìlì ó sì yẹ kó wọn máa rántí àwọn kan tí wọn ò rí lẹ́sùn tí wọ́n ń sun búkà tí wọ́n ń sùn àti bàbá káàkiri tó bá rí bẹ́ẹ̀ ẹ bá wọn lu ihò sínú ilé òun yà yín bójò bá ń rọ̀ kó máa kán síbi tóun ń sùn bí òtútù bá mú kó máa mú un bí ooru bá mú kó máa wọlé sóun kóun fi lè máa mọ̀ pé òun ó sin lọ́hùn àwọn kan sì ń bẹ tí wọ́n ń jìyà àwọn kan wá sí irú eléyìí ní jàmá sẹ́ni pé kó sùn lálàáfíà kó tan AC kọ́kọ́lé tó dáa kó gbọ́n aláàlí ni mo bá ní kò sí tó burú bẹ́ẹ̀ àmìlẹ̀ yìí wá sọ nǹkan tó lọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ ọ wá sọ di èèwọ̀ fún rẹ̀ nítorí ìbẹ̀rù Ọlọ́run. bàbá wa ẹlẹ́hà kan náà wà ńlọrin kó tó kan abẹ́ ẹlẹ́hà ti tọ̀dọ̀ wa ìdá mi ń gbé abájọ́ ní abẹ́ ẹlẹ́hà ni pé bàbá yẹn tó bá fẹ́ jáde nílé tí ó bá lọ bì kan yóò wá mú aṣọ láwàní rẹ̀ yóò wá dà bójú ǹjẹ́ kí ló dé tó fi ń daṣọ bójú jáde ó níbẹ̀ ni òun ò fẹ́ máa rí ojú obìnrin òun ò sì fẹ́ rí òhò obìnrin kankan lòun fi ń daṣọ bójú jáde lábẹ́ ṣẹ̀rí àsìlámù gan Ànábì sọ fún wa pé nadratul ula laka tó o bá pàdé obìnrin tó wò lákọ̀ọ́kọ́ báyìí àkọ́kọ́ tó wò bó ti wojú rẹ̀ ń Ọlọ́run bùn ọ lẹ́sẹ̀ lórí ẹ̀ lédi àkọ́kọ́ ń àtàkọ́kọ́ ń ìkejì kẹta tó di àràmù gan àtàkọ́kọ́ tọ́jà àlàálì gan òun ò tiẹ̀ wá fẹ́ rìn kankan ó kúkú wá da aṣọ́bojú kó jáde kó rìn kó wò yẹn ń ta àlàálì ni kó wọn ti ń kọjá lọ àlàálì tó bá jóbìnrin kó wò lẹ́ẹ̀kan àlàálì ni àlàálì ń náà nítorí kọ́mọ̀ lè bá kó sínú haram pé tí n bá wá wò nísìn ṣètánì wà wí kíní kan sí mi lẹ́mìí ọkàn mi wà rí bákan ní wàá rántí kíní kan kí n kúkú mọ́ wò rárá ọkọ̀ wà daṣọ́bojú bẹ́ẹ̀ làwọn sálàfù sọ́ọ̀lì ti ń ṣe omi nù wọn kì í jáde lọ́sàn-án torí pé kò fẹ́ rí ntọ́lọ́nsíléwọ̀ kò fẹ́ rí inú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ arínú wọn tó ṣe pé ní kò rí ojú obìnrin rí láyé lẹ́yìn ojú ìyá rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọbìnrin rẹ̀ inú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ èèwọ̀ ni wọ́n ń sá fún
wọ́n tún wá sọ ẹ̀tọ́ wọ́n tún sọ di èèwọ̀ fún ara wọn ntí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run rí lọ́dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀. ẹ dákun jàmáà, ìbẹ̀rù Ọlọ́run yìí báwo ló ti pàtàkì tó? ó yẹ ká mọ pípàtàkì rẹ̀ kí o wá náà fi lè mọ̀ pé ntọ́kàn tá a mójútó nítorí tó bá fi lè gba àwẹ̀ tí ò sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run nígbà tó bá sọ̀kalẹ̀ Ramadana yìí tí bẹ̀rù Ọlọ́run ọba tí ó bá wọnú ìgbésí ayé rẹ̀ Ọlọ́run nígbà wẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́. sẹ́ẹ̀dí bẹ̀rù Ọlọ́run jàmáà miftahu kulli khair, kọ́kọ́rọ́ gbogbo dáadáa láyé ìbẹ̀rù Ọlọ́run ni. gbogbo lẹ̀kùn aburú láyé níta fi tì ìbẹ̀rù Ọlọ́run ni. dáadáa yé níta fi ṣe kò sẹ́ni tí fẹ́ ṣe dáadáa Ọlọ́run lèyàn bẹ̀rù tí ó fi ṣe. kò sẹ́ni tí aburú ewu ṣe Ọlọ́run lèyàn bẹ̀rù tí ó fi ṣaburú lẹ̀. tí ó bá sí bẹ̀rù Ọlọ́run lẹ́mìíyàn kò ṣaburú tí ò lè ṣe. tí bẹ̀rù Ọlọ́run bá wà lẹ́mìíyàn kò sí dáadáa tí ò lè ṣe nítorí tọ́lọ́run. tí bẹ̀rù Ọlọ́run bá wà lẹ́mìíyàn kò ṣaburú téèyàn ò lè dágbére fún nítorí Ọlọ́run. ló fi jásí pé bẹ̀rù Ọlọ́run ní mú ní ṣe gbogbo sẹ́ẹ̀rẹ́, àìbẹ̀rù Ọlọ́run ní mú ní ṣe ẹbú ṣiṣẹ́ ẹbú. ẹni ẹ bá rí tí ń bá ń ṣiṣẹ́ ẹbú kò bẹ̀rù Ọlọ́run ni. ẹni ẹ bá rí tí ń bá ń ṣiṣẹ́ rẹ̀ tó bá yẹ pé ní Ọlọ́run bá ní torí Ọlọ́run ní fi ń ṣe torí Ọlọ́run ní fi ń ṣe ìbẹ̀rù Ọlọ́run lọ́fà. sẹ́rí ọba àlekíọ́lá kò sáà nẹ́bì kan tọ́ran wa tọ́já sí pé ní Ọlọ́run ò fi bẹ̀rù Ọlọ́run rán sáwọn ìjọ rẹ̀. kò sáà nẹ́bì kankan tọ́lọ́run ọba àlekíọ́lá rán wa àfi kó sọ fáwọn èèyàn rẹ̀ pé jíṣẹ́ fún ọ pé kí wọ́n bẹ̀rù mi o. tá bá lọ wo Suratun Nisa aya 131 ọba àlekíọ́lá ń sọ ń bẹ̀ pé ní walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullaha wa in takfuru fa inna lillahi ma fi samawati wa ma fi al-ard wa kana Allahu ghaniyan hamida. ọba àlekíọ́lá ní walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum. àwọn Ọlọ́run a ti ṣèkìlọ̀ fáwọn tó gba tírà ṣáájú yín ìyẹn àwọn Yahudi àwọn Nasara lọ́dọ̀ àwọn àfáà kan àwọn ẹlẹ́sìn sọ́ọ́bíà wọ́n wà nù wọn àwọn ìjọ Musa ni àwọn ìjọ Isa ni àwọn ìjọ Ibrahim ni àwọn ìjọ Nuhu ni. Ọlọ́run lòun ti kìlọ̀ fún wọn pé wa iyyakum òun wá ń kìlọ̀ fẹ́yìn náà an ittaqullaha kẹbẹ̀rù Ọlọ́run. a máa jásí pé kìlọ̀ Ọlọ́run fún gbogbo àwọn ànábì rẹ̀ níbẹ̀rù Ọlọ́run. kò sáà ànábì kan tọ́lọ́run rán tí Ọlọ́run ó sọ fún pé sọ fáwọn èèyàn rẹ̀ kí wọ́n bẹ̀rù mi o. ìtumọ̀ ẹni pé gbogbo ní ti ń bá ṣe léèwọ̀ kí wọ́n sá fún kí wọ́n sì má rí yà mí. walaqad wassayna alladhina utul kitaba min qablikum wa iyyakum an ittaqullaha a ti ṣèkìlọ̀ fáwọn tó ṣáájú yín tá a fún tírà àwa ń ṣèkìlọ̀ fẹ́yìn náà pé ẹ bẹ̀rù Ọlọ́run wa in takfuru bẹ́ẹ̀ bá fi lè ṣe kèfèrí tẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run fa inna lillahi ma fi samawati wa ma fil ard. gbogbo ntí bẹ́ẹ̀ ń sánmà pátá àti ntí bẹ́ẹ̀ lẹ̀ pátá Ọlọ́run ló ní wọn bẹ́ẹ̀ yín ó bẹ̀rù Ọlọ́run àwọn eléyìí wọ́n bẹ̀rù Ọlọ́run. wa kana Allahu ghaniyan hamida. Ọlọ́run ọba wa ọba ọlọ́rọ̀ ni ọba tá a sì máa yìn tá a máa dúpẹ́ fún ni. bákan náà tẹ́bàlọ́ wọnú alukur'an ọ̀pọ̀lọpọ̀ àyà ni ń wáyé tọ́lọ́run máa kìlọ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run fún wa. Ọlọ́run sọ ń bomi pé ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun. Ọlọ́run ni mo pè yín múmìnì Ọlọ́run pè wá múmìnì tán a lè pè yín múmìnì yóò débi kan dúró. Ọlọ́run ò pè àwọn èèyàn lásán torí pé èèyàn lásán tí ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni yóò ẹsẹ̀ gba sílámù ni bí sílámù bá wà ń lágbára ìmánì kan ọba sílámù ń dé lára rẹ̀ bí ìmánì bá wà ń lágbára sílámù á pè múmìnì. Ọlọ́run ò pè mùsùlùmí lásán àwọn tó ní ìmánì tó ìmánì wọn ti yanjú Ọlọ́run sọ fún wọn pé ní ittaqullaha ẹ tún bẹ̀rù Ọlọ́run sẹ́ haqqa tuqati ìbẹ̀rù Ọlọ́run sámsámsám ìbẹ̀rù Ọlọ́run pàápàá ìtumọ̀ ẹ̀ ní pé ẹ bẹ̀rù Ọlọ́run níbi tó ti rí yín nítorí ẹ ṣe ni ẹ ṣe ẹ bẹ̀rù ẹ̀ tíntín rí yín nítorí ẹ má ṣe ẹ bẹ̀rù Ọlọ́run níbi tẹ́nì kankan ò ti rí yín ẹ ṣe nítorí ẹ ṣe ẹ bẹ̀rù Ọlọ́run níbi táwọn èèyàn ti rí yín ẹ ṣe nítorí ẹ ṣe. ó fi jásí pé bẹ̀rù Ọlọ́run èèyàn gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ gbogbo bíkíbi níbi àwọn èèyàn ti rí yàn níbi táwọn èèyàn ò ti rí yàn. Ọlọ́run mi sọ pé ittaqullaha ẹ bẹ̀rù òun Ọlọ́run haqqa tuqati ìbẹ̀rù sámsám wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ wá kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí lẹ́ẹ̀ fi kú. Ọlọ́run tó ń sọ bọ́ mi pé ayyuhal ladhina amanu mọ̀pẹ́ yín múmìnì ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wal tanzur nafsum ma qaddamat ligadin kálukú ọmọọṣẹ́ tó ń wọ́n ṣe kalẹ̀ fálì kìyàmà wọn wattaqullaha ẹ tún bẹ̀rù Ọlọ́run bákan náà inna Allaha khabirun bima ta'malun
gbogbo ntẹ́ ẹ bá ṣe pátápátá Ọlọ́run ó fún yín, lọ́lọ́run ó sọ padà fún yín, yóò fún yín nírò rẹ̀. ní fi ń jásí pé bẹ̀rù Ọlọ́run jẹ̀mọ́ ó ní ń ṣe pẹ̀lú ọkàn. bó ṣe ń padà bọ̀ o wábi àdìsí kan táwọn kan mú lọ́wọ́ tí wọ́n lànà bí sọ pé ní at-taqwa ahuna at-taqwa ahuna, ìyá yín níbẹ̀rù Ọlọ́run wà, ìyá yín ọ̀rọ̀ wà ń bẹ̀. wọn ò gbọ́ àdìsí nìyé rárá. tí a bá gbọ́ yé ni wọn wà ní mọ́ra pé ànábì sọ pé at-taqwa ahuna, ibi ni ìbẹ̀rù, sẹ́yìn pé tùmọ̀ ẹni pé nù ọkàn lọ́wà, kò ní ń ṣe pẹ̀lú ara. ó lè gbà fún bẹ̀rù Ọlọ́run ní sèkọ́ wọn mutí pé ìbẹ̀rù Ọlọ́run wà lẹ́mìí wọn yóò sì máa mutí ó lóun bẹ̀rù Ọlọ́run yóò máa ṣe sìná torí wọ́n wà pé bẹ̀rù Ọlọ́run inú ọkàn lọ́wà, kò ní ń ṣe pẹ̀lú eríkèé. Ọlọ́run sì ń sọ ń bí ní sin pé ní walitanzur nafsun ma qaddamat lighadin, kẹ́mi kọ̀ọ̀kan owó ntọ́rọ̀ wọn ó ṣe fọ́la wattaqullaha, ìbẹ̀rù Ọlọ́run inna Allaha khabir, gbogbo ntẹ́ ẹ bá ṣe níṣẹ́, iṣẹ́ tà ń wì ara làá fi ń ṣiṣẹ́ ní àbọ̀kàn ara ní. Ọlọ́run fi ní wattaqullaha, ìbẹ̀rù Ọlọ́run inna Allaha khabirun bima ta'malun, gbogbo ntẹ́ ẹ bá ṣe níṣẹ́ Ọlọ́run ọbọ̀ fún yín lábọ̀ ẹ̀ yóò fún yín nírú ẹ̀. ló fi jásí pé ní ìbẹ̀rù Ọlọ́run ní ń ṣe pẹ̀lú eríkèríkè, ìbẹ̀rù Ọlọ́run ní ń ṣe pẹ̀lú ọwọ́ rẹ, ó ní ń ṣe pẹ̀lú ojú rẹ, ó ní ń ṣe pẹ̀lú ẹnu, ó ní ń ṣe pẹ̀lú mú, gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ fi bẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá. Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kò sígbà tí kì í pariwo ìbẹ̀rù Ọlọ́run fáwa mùsùlùmí, òun náà máa pariwo ẹ̀ gan-an. hutuba idi, hutuba ọdún, hutuba hajj tá Ànábì ṣe gbẹ̀yìn tí ó sèmí lẹ́yìn ẹ̀ mọ́ nígbà tó fẹ́ bá wọn sàhábà sọ̀rọ̀ ní Mínà, ó wà lórí mímbàrí ní wọ́n ń pé ó ti wá ń sọ̀rọ̀ bọ̀ lọ́ba ní ittaqu rabbakum, ẹ bẹ̀rù ọba yín, ittaqu rabbakum, ẹ bẹ̀rù ọba yín, wa sallu khamsakum, nígbà tó ní ẹ bẹ̀rù Ọlọ́run tán ní wọ́n ń ka àwọn aṣẹ́ bẹ̀rù Ọlọ́run téèyàn ó ṣe táfìmọ̀ kó bẹ̀rù Ọlọ́run. ó wá ní wa sallu khamsakum, ẹ máa kí wákàtí márùn yín, wa sumu shahrakum, ẹ máa gbààwẹ̀ Ramadana yín, wa addu zakata amwalikum, ẹ máa yọ sàkó owó yín, wa ati'u umara'akum, àwọn aláṣẹ inú yín ẹ máa tẹ̀lé wọn, tadkhulu jannata rabbikum, ẹ wọ àlìjánná Ọlọ́run yín. tí ń jásí pé ìbẹ̀rù Ọlọ́run làkọ́kọ́, ìbẹ̀rù Ọlọ́run ni ó mú wa kí wákàtí márùn, ìbẹ̀rù Ọlọ́run ni ó mú ọ gbààwẹ̀ bọ́lọ̀ ti fẹ́ kó gbà, ìbẹ̀rù Ọlọ́run ni ó mú ọ yọ sàká bọ́lọ̀ ti fẹ́ kó yọ, ìbẹ̀rù Ọlọ́run ni ó mú ọ láàjì bọ́lọ̀ ti fẹ́ kó lọ, ìbẹ̀rù Ọlọ́run ló ní tó fi tẹ̀lá síwájú. Ànábì wa Muhammad Abu Dharr al-Ghifari ọlọ́ọ̀ba ó ní ya Rasulallah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run, awsini, mo fẹ́ kí o sàsọ́ọ̀lẹ̀ fún mi, ṣe wàsíyà fún mi, kìlọ̀ fún mi. Ànábì sọ fún pé ittaqillaha, bẹ̀rù Ọlọ́run, haythuma kunta, ibikíbi tó bá wà, wa atbi sayyi'atal hasana tamhuha, tó bá ti wá ṣiṣẹ́ ẹbú tán máa ṣiṣẹ́ rẹ lẹ́yìn rẹ̀, iṣẹ́ rẹ tó ṣe lẹ́yìn iṣẹ́ ẹbú yóò pàṣẹ ẹbú rẹ, wa khaliqin nasa bi khuluqin hasan, máa wá hùwà rẹ̀ pẹ̀lú àwọn èèyàn. nígbà tá Ànábì ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ fún Abu Dharr al-Ghifari, kí ló fi ṣáájú fún? bẹ̀rù Ọlọ́run, taqullah, bẹ̀rù Ọlọ́run. Ànábì wa Muhammad nínú àdìsí tí Abu Dawud gbà wá àti Tirmidhi gbà wá, Ànábì ń sọ fún wa ń bẹ̀ pé ní ẹni tí wọ́n bi Ànábì léèrè pé man akramun nas, ta lẹni tí ọlá pọ́nlé jù lọ́dọ̀ Ọlọ́run, Ànábì sọ fún wọn pé ní atqahum lillah, ẹni bá bẹ̀rù Ọlọ́run jù láàrin wọn lápọ́nlé jù. àpọ́nlé ò sí bí agbádá wíwọ̀n, kò sí bí à ń sọ̀sọ́, kò sí bí mọ́tò tá ń gùn, ẹ̀tànjẹ ayé lágbádá, ẹ̀tànjẹ àwọn èèyàn ní mọ́tò, ẹ̀tànjẹ àwọn èèyàn ní kí wọ́n rí wa ká ṣe kàǹbà lójú wọn. ibi tó rí jìnnà ọ̀rọ̀ wà ó ní bẹ̀rù Ọlọ́run. gbogbo ntọ́lọ́run ṣe léèwọ̀ ká sá fún, gbogbo ntọ́pọ̀ wá láṣẹ ká ṣe láti lè fi rí ìyọ́nú Ọlọ́run tí ń jẹ́ bẹ́ẹ̀ lọ́nu ni. aṣáájú wa Umar ibn al-Khattabi radiyallahu anhu ó kọ lẹ́tà sí ọmọ rẹ̀ Abdullah táwọn pẹ́ ní Abdullah ibn Umar, ó kọ lẹ́tà sí nígbà títí tó fẹ́ kọ lẹ́tà ó ní amma ba'du, ó kí Ọlọ́run tán ó sọ sàlẹ̀ ọ̀tọ̀ lọ́wọ́ ní amma ba'du, lẹ́yìn náà fa inni usika bi taqwallah, ìwọ ọmọ mi ntí kọ́kọ́ bọ́ sọ ni pé bẹ̀rù Ọlọ́run. alladhi la budda laka min liqa'ihi, ọba tó ṣe pé ní kò sọ́gbọ́n tó dá sí tó bá dijọ́ kan ọ bọ̀bà náà pàdé. wala manha laka dunahu, tó bá wá sáré títí tó dọ́gbọ́n títí gbogbo ntọ́ bá rí o ṣe ọ̀dọ̀ ẹ̀ lọ́ọ́ parí ẹ̀ sí. wa huwa yamliku dunya wal akhirah, ọba tí mo ní ó bẹ̀rù yìí òun ló ní kápá ayé, òun ló ní kápá ọ̀run.
Umaru ni o alifa mùsùlùmí ni o Abdullahi ọmọ rẹ̀ mùsùlùmí ni mùmínì ni o nígbà tí ó kọ lẹ́tà sí kí ló fi ṣáájú bẹ̀rù Ọlọ́run àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àkọ́kọ́ kìlọ̀ tí wọ́n ṣe fún yẹn ní bẹ̀rù Ọlọ́run ni Umaru fi kọ lẹ́tà ìsọmọ rẹ̀ àwọn ẹni Ọlọ́run ẹni síwájú ìkànnì wọn kọ lẹ́tà sí ọmọ ìyá rẹ̀ tí wọ́n bí yẹn papọ̀ wọ́n tó ṣe bisimilayi tán wọ́n sọ ọ́sán ọlọ́dọ̀ sílẹ̀ wà bá lọ́ba ní usika bi taqwallah ntí kìlọ̀ fún wọn ni pé bẹ̀rù Ọlọ́run huwa najiyyuka fi sariratika òun lẹni tí ó sì kejì rẹ ẹnì kejì ẹ lọ́lọ́run nígbà tó bá wà ní kọ̀rọ̀ tẹ́nìkan ò ti rí ọ nù Kùránì sọ pé ẹ bá wá méjì Ọlọ́run lẹ̀kẹta yín ẹ bá di mẹ́ta Ọlọ́run lẹ̀kẹrin ìwọ nìkan náà tó bá dúró ọmọ ìyá sọmọ ìyá pé tó bá wà ń kọ̀rọ̀ níwọ nìkan mọ̀pọ́lọ́run kejì rẹ ń bẹ wa raqibuka fi alaniyatika tó bá wà ń gbàgbà báyìí tí gbogbo èèyàn bá ń rí ọ Ọlọ́run ní gbogbo tó ń ṣe Ọlọ́run ń kọ́lẹ̀ kò jọ́ sọnù ní kọ̀rọ̀ ó wà pẹ̀lú rẹ ní gbàgbà nǹkan tí òun ṣe lẹ̀ faj'alillaha min balika ala kulli hal gbogbo bíkíbi tó bá wà máa gbé Ọlọ́run sínú ọpọlọ rẹ tó bá wà ní gbangba wò pé tọ́ ṣébi mo ti wà yìí ṣébi Ọlọ́run ti ní wà ní ṣébi tó ní dúró ní ṣé tí ń ṣe yìí ló ní máa ṣe tó bá wà ń kọ̀rọ̀ náà máa rò pé tọ́ ṣé kọ̀rọ̀ mọ́ wáyé nìkan ò rí mi Ọlọ́run rí mi ṣé tó ní ṣe mò ń ṣe ń kọ̀rọ̀ yìí ṣé bó ti ní wà mọ́ wà yìí ẹnìkan ò rí mi bí mo fẹ́ ṣe yìí ǹjẹ́ Ọlọ́run ò rí mi báyìí jẹ́ kọ́lọ̀ máa wà lọ́pọlọ rẹ gbogbo gbà fi laylika wa naharika lọ́sàn rẹ kọ́lọ̀ máa bẹ́nu ọpọlọ rẹ lóru rẹ kọ́lọ̀ máa bẹ́nu ọpọlọ rẹ wa khafillaha bi qadri qurbi minka wa qudrati alayka wá sáfọ́lọ́hún sáfún yà Ọlọ́run bó ló ti sáfún tó bọ́lọ́hún ti súnmọ́ tó ní o fi sáfún Ọlọ́run súnmọ́ wájú ká sọ́run lọ tó bá rí bẹ́ẹ̀ gbogbo tí máa ń jẹ́ Ọlọ́run gbọ́dọ̀ jìnnà sí wa tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́ torí o ti mọ̀ pé ọba ṣe Ọlọ́run ti rí ọ lójú ẹsẹ̀ sì bẹ̀rù pé ọlágbá lérí rẹ ọba tó pé tí máa ń fi ìyà jẹ ọ kò sẹ́ni tí ọ tọwọ́ bẹ̀ tí ọ bọ̀ sí pẹ̀jọ òun náà lọ kí ló ní sáfúnyà rẹ̀ sí o gbọ́dọ̀ sáfúnyà rẹ̀ gbọ́dọ̀ sáfúnyà rẹ̀ jàmá yìí ló fi yé wa pé gbogbo ń tá a bá ṣe pátá tí ó bá fi lè nítorí Ọlọ́run nínú tí ò ní bẹ̀rù Ọlọ́run nínú nǹkan yẹn ò lè ní ládàá bó gba àwẹ̀ tó gbà nítorí Ọlọ́run pẹ̀lú bẹ̀rù Ọlọ́run bó ti ní kó gbà kò lè ní ládàá bó kírun tó kí nítorí Ọlọ́run kò lè ní ládàá bó yọ sàká tí ò ní bẹ̀rù Ọlọ́run nú kò lè ní ládàá nígbà tí bẹ̀rù Ọlọ́run wá tó báyìí tó wọnú ọkàn tó wọnú sẹ́ tó wọnú ọ̀rọ̀ kí wá ní èrè tí ń bẹ mi bẹ̀rù Ọlọ́run èrè tí ń bẹ wá pọ̀ èrè táyé ń bẹ èrè tọ̀run ń bẹ ní tí ó yí àwọn èèyàn tó sọ wọ́n dìdàkudà ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n yọ kó nù gbésí ayé ara wọn ní gbésí ayé fi dàrú èyí tó fẹ́ yíwèé tó fẹ́ jíwó yóò bọ́ wọn bá jíwó ìgbésí ayé wọn ò lè dáa kò bẹ̀rù Ọlọ́run ó jíwó ìgbésí ayé tó wá ń burú sí i èyí tí ń lu jìbìtì ó pé a bó làwọn eléyìí náà ti rówó a lè lu àwọn eléyìí náà ń jìbìtì òun náà lu wọn ń jìbìtì ìgbésí ayé rẹ̀ ọ̀dà kọ̀ rọrùn fún ó sì ti lówó tó fẹ́ ní sẹ́ẹ̀rí àsìkí tá à ń wá yìí jẹ̀mọ́ ní tó lè sá àsìkí rọrùn fún wa ìbẹ̀rù Ọlọ́run ni tó o bá bẹ̀rù Ọlọ́run àsìkí ọ̀wà bá ọ ẹ já lọ wo alukur'an suratu Talaq ayé ẹlẹ́kẹrin Ọlọ́run sọ ní alukur'an pé ní wa man yattaqillaha ẹnikẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu min amrihi yusra gbogbo ọ̀rọ̀ ẹ̀ pátápátá yóò máa di rọrùn wo jẹ́ ń sọ fún ọ ọ̀rọ̀ rẹ tó léun ìgbésí ayé rẹ tó lé tó ń kékikéki tó ń wọlé aláàfáà lónìí ilé pásítọ̀ lọ́la ilé ológun lọ́túnla pa gbogbo bí tó ń lọ́hùn tì lọ́bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ní wa man yattaqillaha ẹni bá bẹ̀rù òun Allah yaj'al lahu min amrihi yusra ọ̀rọ̀ ẹ̀ tó lé òun ó jẹ́ ọjẹ́ rọrùn fún ẹ lọ wo suratul Layl Ọlọ́run sọ pé wa amma man a'ta wattaqa wa saddaqa bil husna fasanuyassiruhu lil yusra kò sí ní tó lè mú wa gbádùn rọrùn ayé tó ju bẹ̀rù Ọlọ́run lọ tó o bá bẹ̀rù Ọlọ́run ó lówó ò ní gbádùn ó bímọ ò ní gbádùn ọmọ ó kọ́lé ò ní gbádùn ilé gbogbo ní tó o bá ṣe ò ní gbádùn ẹ̀ Ọlọ́run sọ pé ní fa amma man a'ta wattaqa ẹni bá lè fún àwọn èèyàn ní nǹkan wattaqa tó bẹ̀rù Ọlọ́run ọba wa saddaqa bil husna
tí wọ́n ń ṣe sàárà pẹ̀lú dáadáa fasanu yasiruhu lil yusra gbogbo rọrùn pátá àwọn ọlọ́run gbogbo tí ń jẹ́ rọrùn àwọn ọlọ́run ọ̀sẹ̀ rọ̀ fún gbogbo rọrùn ọmọ jẹ́ tiẹ̀ jàmá mùsùlùmí ìbẹ̀rù ọlọ́run kò sí tí o lè ṣe fún yàn mọ́nà ti ìtàn kékeré kan láyé anabi wa Muhammad anabi bá wọn sàhábà sọ̀rọ̀ ó ṣe kútúbà fún wọn ní wọn sọ fún wọn pé ní sórí ní tí ó jẹ́ npìtàn yìí ni pé torí kò lè mú tiẹ̀ ń bẹ̀ tó o bá bẹ̀rù ọlọ́run ntọ́ ń wá lè bọ́ sí ó lè má bọ́ sí tọ́ba wá bọ́ sí ìyá ń bẹ lérí ntọ́ fọ̀nà haramu wá tí ọba wá bọ́ sí náà wọ́n ti kọ́ kalẹ̀ pé òṣìṣẹ́ ẹbú tó jìyà rẹ̀ àtọ́bọ́ sí àti ọ̀bọ́ sí ìyá ni méjèèjì. anabi ṣe khutuba fáwọn sahaba ó wá sọ náà ọ̀rọ̀ rẹ̀ tó níye lérí pé ní man taraka shay'an min al-harami yajiduhu fil halal ẹnikẹ́ni o tó bá lè fi nǹkan kan lẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ní tó fi lẹ̀ nínú tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tí ò ṣeun yóò padà rí padà lọ́nà ẹ̀tọ́. nígbà tá Ànábì bá àwọn sàhábà sọ̀rọ̀ yìí arákùnrin kan bẹ́ẹ̀ nù àwọn sàhábé sórí mọ́nìyàrá rẹ̀ la ó lè ń bẹ́ẹ̀ nù mùsùlùmí láti láéláé náà ni tọ́lọ̀ tó yẹ kí ìsìláàmù ló wá tún ṣe tí ò fi jalè mọ́ ìsìláàmù ló tún ṣe ní òjò jalè mọ́ ní ti ń jalè bọ̀ tẹ́lẹ̀ kó tó wọnú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní rí bẹ́ẹ̀ náà ní rí bí ti rí lòun náà nù ni nínú àwọn tó gbọ́ ìlànà Ànábì jọ náà ọkùnrin kan bẹ́ẹ̀ náà tó yẹ pé olè lòun ń jà Ọlọ́run sì bọ́lá sí ẹnìkan ọmọ pọ́lẹ̀ ni àmọ́ gbàtà Ànábì sọ ọ̀rọ̀ yìí jáde nínú mọ́lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó wọnú ọkàn rẹ̀ pẹ̀lú mọ́lẹ̀ pé bẹ́ẹ̀yẹn bá lè fi nǹkan kan lẹ̀ nínú haram yóò rí nǹkan padà lójú ọ̀nà halal sábẹ́ yìí wò pé olè láfi ń jẹun jìbìtì láfi ń jẹun à ń jalè ní sẹ́gbẹ́ tá a bá wà fò lélẹ̀ á máa jẹun rọrùn nínú halali sósì rọrùn báyìí àmọ́ Ànábì yìí èpò rọ asádìkù ni lódodo ni yóò wọ́n tẹ̀sí ọ̀rọ̀ yìí wò arákùnrin yìí délé ebi dé yóò sùn lálẹ́ kò rí nǹkan jẹ ọwọ́ ni ẹ bá Ànábì ti ní man taraka shay'an min al-harami yajiduhu fil halal ẹni bá fi kankan lẹ̀ nínú haramu yóò rí nínú halali awo Ànábì èkó rọ́jò wọn tẹ̀sí ẹ̀ wò ebi pàmòjúmọ́ ó jí kọjálè lórúkọ òun ó tún jíjọ náà ebi tún gan láàárọ̀ kò róorun sùn ebi tún padà lẹ àmọ́ ìmọ̀ràn yìí bẹ́ẹ̀ pé awo Ànábì lẹ́ni tó bá ṣe nǹkan bá yóò rí nǹkan bá yàwó ń bọ̀ dalẹ̀ ẹjọ́ kejì náà ebi dé ó mú mi fa omi ọ̀ràn mọ́ ó sùn mọ́jú lébi bọ́ wá dijọ́ kẹta ó ti sùnrùn méjì ó sì ọ̀sán kẹta bọ́ wá dùrù kẹta lọ́wọ́ pé ẹ̀mí ọ̀bọ̀ àfi ká padà sí di iṣẹ́ yọrọ̀ yóò rí bẹ́ẹ̀ awo láti jẹ́ ta àrí nǹkan kan ṣé a máa bá a lọ báyìí náà ni ọba di lóru tí ó gbé yẹn ti sùn arákùnrin yìí bá mú idà tí ma fi dẹ́rù bá wọn tí ó gba nǹkan lọ́wọ́ wọn láti láéláé lòlẹ̀ tí palẹ̀ mọ́ fọlọ́hún ó pé nu kó mú tọwọ́ rẹ̀ wá àbí kẹ́mi rẹ̀ ọ́ kọ́ bọ́ sí ó gbé dà rẹ̀ ó fi kọ́ ha ó sì wọṣọ rẹ̀ tí ma wọ̀ dà nǹkan bójú ní bá ń kàkí ní kàkí bẹ́ẹ̀ lọ́bẹ̀ gíjà sínú ilé arábìnrin kan arábìnrin yìí ọkọ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ni kì í bímọ láyé ọkọ wa jọlọ́lá ìyàwó náà jọlọ́lá ọkọ wa lọ jihad fi sabilillah ọtán sọ̀hún ìyàwó sì ní bí wọ́n ti ṣe ìyàwó tán lòun ti lọ ọlọ́run ti yọ̀ǹda ọmọ fún ìyàwó tuntun náà ní jẹ́ bọ́kùnrin yìí ti wá bẹ́ wọlé gíjà bẹ́ẹ̀ lóbìnrin yìí tají mọ̀ngbà tó rọ́kùnrin fìrìgbọ̀n tó dúró pẹ̀lú nǹkan tó lè fi ṣe ní léṣe ọlẹ̀mọ́lẹ̀ ọkùnrin wa wọlé báyìí ó wérí kíní tébù ó róúnjẹ ń bẹ̀ pẹ̀lú àwọn ọbẹ̀ tó yẹjú ó wò pé oúnjẹ rè ó wo obìnrin tó sùn pé obìnrin lọ́ọ́yà yìí tó báyìí ń jò láti ṣe kíní ìgbẹ̀yìn wá wò pé ọ̀rọ̀ yìí pọ̀ kọjá oúnjẹ àtòbí àní dáàrí kó tá a tó máa jẹun lẹ́yìn tòní bá sí kọ́mọ́dù lọ́ka góòlù tó sin lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ ewo ní kó wọn wá sẹ́nu mẹ́ta ń sìn ebi ń pa àwọn láti jẹta
obìnrin tún rè góòlù tún rè ẹni tó ó bí kò wọn kọ jẹun náà bó ń bá jẹun tó ń bá yó òun ọ̀rọ̀ aláàfíà sèyí tó kọ ebi sì ń pa òun púpọ̀ ó ti wá débi oúnjẹ yẹn tó sí abọ́ tí ó máa jẹun ọ̀ràn tí ọ̀rọ̀ anabi wa Muhammad tá anabi sọ pé ní man taraka shay'an min al-harami yajidu fi al-halal ẹni bá fi nǹkan kan lẹ́nu tọ́lọ̀ ń ṣe ní haram nítorí ìbẹ̀rù ọlọ́run yóò rí nǹkan padà nù halal ìmọ̀lẹ́ ọ̀rọ̀ ń tó tàn sí nínú ọkàn ó kóra dúró ó pé ó níyàwó obìnrin kan ló sì wà nílẹ̀ tó sùn kalẹ̀ yìí kóhun ọ lọ súnmọ́ ó súnmọ́ yóò sí lásán wò ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yìí tó tàn sí nínú ọkàn pé man taraka shay'an min al-harami yajidu fi al-halal ẹni bá fi nǹkan kan lẹ̀ sẹ́nu haram nǹkan yẹn yóò rí nínú halal ìmọ̀lẹ́ ọ̀rọ̀ yóò tún jẹ́ òṣìṣẹ́ yìí ní ti bẹ̀rù ọlọ́run tọ́ra anábì tó wí fún òsì ń bẹ̀ mọ́ tí ó bá sí bẹ̀rù ọlọ́run ni kò ní lè ti ń dánwò kò ní lè dánwò ńkọ̀rọ̀ kọ́ máa fi àwọn nǹkan wọn lẹ̀ ọwọ́ òpè tọ́ bọ́n wọ́n bá wá jẹun tóun ò sì súnmọ́ ọmọbìnrin yìí òun gbọ́dọ̀ kó góòlù kó wọn lọ ta ọmọ sáyé lọ òun túbá torí ibi tí wọn náà fọkàn sí ni kó túbá náà ni àmọ́gbà tí mẹ́lẹ́ ọ̀rọ̀ yìí wọnú ọkàn rẹ̀ wípé ní man taraka shay'an min al-haram yajidu fi al-halal ẹni bá fi kankan lẹ́nu haram yóò rí inú halal ó pé anabi ekuro jóun ó kúkú dọ́lọ́hún wò lójú ẹ̀ kóhun ó filẹ̀ kóhun ó dọ́lọ́hún ó sì lọ́ba jáde èyí oúnjẹ kò jẹ èyí ṣìnà kò ṣe èyí ó lé góòlù kọjá wọ́n wá jáde àṣùbà ń tó bọ̀ mùsùlùmí náà ni ara àwọn ọmọ ẹ̀yà nẹ́bí náà ni masalasi ló tún darí sí lọ́ọ̀rẹ́ kásùbà èyí ṣìnà kò ṣe èyí ó lé góòlù kọjá wọ́n wá jáde àṣùbà ń tó bọ̀ mùsùlùmí náà ni ara àwọn ọmọ ẹ̀yà nẹ́bí náà ni masalasi ló tún darí sí lọ́ọ̀rẹ́ kásùbà anabi dé sallallahu alayhi wa sallam ó kírun àṣùbà fáwọn èèyàn gba anabi kásùbà tán ẹgẹ́ bí àṣà anabi wa Muhammad òun ní ń darí ẹ̀sìn àwọn èèyàn pẹ̀lú ntọ́lọ̀ ń wí òun náà ní sì ń darí ọ̀rọ̀ ayé wọn pẹ̀lú mọ́lẹ̀ àtọ̀dọ̀ Ọlọ́run anabi bá jòkó bí tí máa jòkó tí máa gbọ́ kí làwọn èèyàn fẹ́ bá wọn sọ àwọn èèyàn ti ń bá sọ̀rọ̀ àwọn èèyàn ti ń bá sọ̀rọ̀ arábìnrin kan náà bá wọlé olóhùn náà fẹ́ rí anabi sallallahu ta'ala alayhi wa sallam ọba sàlàyé rẹ̀ fún anabi pé lóru òní nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ anabi ni níta anabi kọ́ bí ni pé eré ọlọ́kọ ni ó ní bẹ́ẹ̀ ni lágbájá ọmọ lágbájá lọ́kọ òun tó kú síbi ogun báyìí anabi ni ntọ́wọ́ kàn fún ọ ni pé sọlọ́run ńlá ọ lọ́la ntọ́kàn ní kọ́ lọ́kọ anabi bá ṣe ọ darí ọ̀rọ̀ rẹ̀ sáwọn sàhábà tó wà nítòsí kí lẹ́ẹ̀ bá ṣe sí sọ nídìí obìnrin lẹ́yìn pé òun ò ní délé sàábẹ̀ kan bá dáhùn pé èyí tó jòkó lọ́wọ́ káwọn náà lóbìn ọjà arákùnrin ti bí wọ́n lé lẹ́yìn náà lóbìn wọ́n bá ní wọ́n pè wá nígbà wọ́n pè dé Rasulullah bí pé ó lóbìn olóhùn lóbìn kí ló dé ó ní kò sí nǹkan kan náà ni tọ́ba lóbìn sọ́ọ̀fẹ́ olóhùn ọ̀fẹ́ ìdá arábìnrin ọkùnrin tá a rí fún ọ ní ó ní bí wà nábì bá ti yọ́nú sí anabi lẹ́mi yọ́nú sí ṣe yọ́nú síra yín wọ́n làwọn yọ́nú síra wọn anabi ní kò ṣe sàdáàkì ọ̀yẹ́jú eléyìí pẹ̀lú nípa rẹ̀ ká àwọn kan ní òun lẹni tó kọ́ arábìnrin yẹn lálùkùránì tó fi ṣe sàdáàkì ńgbà tí ò ní ti yóò fún anabi bá ṣe ìdàpọ̀ mímọ́ láàrin àwọn méjèèjì anabi sógi wọn fúnra wọn wọ́n ń so igi tán báyìí dé arákùnrin yìí bú ẹkún ní bá wa ń sunkún ní wa ń sọ ní wọ́n fẹ́ ìyàwó tuntun wọ́n wá ń sunkún ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń tẹ́kún ìtọ́ fa ẹkún fóun níbẹ̀rù Ọlọ́run ìwọ ànábì bá wọn sọ̀rọ̀ ń bí níjẹ́ ni pé man taraka shay'an min al-haram yajidu fil halal bí èèyàn bá fi nǹkan kan lẹ̀ nínú haram yóò bá pàdé nínú halal obìnrin yìí rojọ́ fún ànábì pọ́kùnrin kan wá bá òun ó ṣe bá òun lọkùnrin náà ìjẹ́ ẹni rẹ̀ tó ń wò tí ní nǹkan yẹn tó ń mú mi iṣẹ́ olè lòun sì ń ṣe
ọ̀rọ̀ tí wà nábì sọ yìí lòun gbọ́ lòun fi lòun fẹ́ tẹ̀sí Ọlọ́run pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ òun fẹ́ dán òun fẹ́ dán lọ́hùn o oúnjẹ tó wọ́n wá jẹ lọ́nà haramu lóru ó wá di halal lọ́sàn-án báyìí nísìn obìnrin tó ń súnmọ́lẹ̀ kan tó ṣeéṣe kó gbé òun wọnú Ọlọ́run láéláé ó wá di ìyàwó òun tí ó máa bẹ pẹ̀lú òun lọ láéláé góòlù tó ń kó tó wọ́n máa sákì kó òun tó rí ta ó wá di tòun lọ láéláé Allahu akbar kabira ó ní tọ́pọ̀ àwọn lẹ́kùnnù Ànábì wa níbẹ̀ ni àdéhùn tọ́lọ̀ ń bá ṣe kò ní yẹ gbogbo wọ́tara ní má gbà kó dìgbà tó bá ṣe haram kó tó bọ́nù nira o má gbà kó dìgbà tó bá ṣe lọ́hùn kó tó bọ́nù nira ẹlòmíì dọ́mùtí kó tó bọ́nù ọ̀fọ̀kàtí pé tó máa mutí lòun tó bọ́nù nira ẹlòmíì ń ṣe sìná kó n fẹ́ bọ́nù nira ẹlòmíì ń jalè torí kó fẹ́ bọ́nù nira ìbọ́nù nira ò sí ń bẹ̀ ń fún ọ ntọ́ba àlékè ọlá fi bí bọ́nù nira rẹ sí ni pé man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu min amrihi yusra ìrọ̀rùn ọ̀wọ́ náà rọrẹ̀ arákùnrin yìí bẹ̀rù Ọlọ́run ó wá jẹun yìí ní ti halali obìnrin yìí di tiẹ̀ ní ti halali gbogbo ntóbìnrin yẹn ní ó di tiẹ̀ ní ti halali nítorí ìbẹ̀rù Ọlọ́run nínú àwọn èso tí ìbẹ̀rù Ọlọ́run máa ń sọ fún yẹn alhimayatu min darari shaitan gbogbo ntí bá ń já burú láyé tó bá bẹ̀rù Ọlọ́run kò ní fọwọ́ kàn ọ́ àyè bẹ̀rù Ọlọ́run laburu fi ń fọwọ́ kàn ọ́ aburú shaitan tá a bá sọ pé aburú shaitan nǹkan pọ̀ lábẹ́ aburú ogun bẹ́ẹ̀ aburú àwọn alásàsí jagbajagba bẹ́ẹ̀ aburú àwọn àlìjẹ̀nu fúnra wọn náà bẹ́ẹ̀ àìbẹ̀rù Ọlọ́run ní ń fa kí ọwọ́ àwọn aburú yìí máa tẹ̀yàn ṣé ẹ gbọ́n tó wà lékè ọlá sọ nínú suratul Araf aya 201 ọba lékè ọlá ń sọ pé ní innal ladhina taqaw àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run idha massahum ta'ifun minash shaitan bí èṣù bá fẹ́ fọwọ́ kàn wọ́n tadhakkaru wọn ọ̀nà tí Ọlọ́run lẹ́ẹ̀kan náà fa idha hum mubsirun ojú wọn wà wálẹ̀ wallahil azim tó bá bẹ̀rù Ọlọ́run bí Ṣẹ̀tánì bá fẹ́ nawọ́ sí ọba yìí Ọlọ́run dọwọ́ rẹ̀ dúró Ọlọ́run dọwọ́ rẹ̀ padà Ọlọ́run mú lọ́wọ́ dúró àyè bẹ̀rù Ọlọ́run tó lọ́wọ́ Ṣẹ̀tánì fi ń tẹ̀ ọ́ nígbàtí ẹ wá bẹ̀rù Ọlọ́run nísìn ẹ̀yin olùṣòwò ẹ mọ̀ pé ń bí jìbìtì tẹ̀ ń lù àlùbáríkà fi tán nu ọjà yín Ọlọ́run ti ń ṣépèlé àwọn tí wọ́n ń jàǹbá pé waylun lil mutaffifin alladhina idha kitalu ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil alamin Ọlọ́run ní waylun lil mutaffifin ègbé látọ̀dọ̀ Ọlọ́run kó máa bá wọn tí ó bẹ̀rù Ọlọ́run tí wọ́n ń dín òṣùwọ̀n kù àwọn tí ó bẹ̀rù Ọlọ́run tí wọ́n ń dín òṣùwọ̀n kù Ọlọ́run ní ègbé kó máa bá wọn alladhina idha kitalu ala an-nasi yastawfun tí wọ́n bá fẹ́ rajà wọ́n rà pé wa idha kaluhum aw wasanuhum yukhsirun tí wọ́n bá ta fún yẹn padà wọ́n dínkù Ọlọ́run níbi kó máa bá wọn gbẹ̀yìn ọlọ́jà ntí ọjà àlùbáríkà wọnú ọjà yín ni pé ẹ bẹ̀rù Ọlọ́run jama ẹ bẹ̀rù Ọlọ́run àrè èrè tá a jẹ́ ń bí bẹ̀rù Ọlọ́run láyé ni pé àlùbáríkà wọnú tá a bá ń ṣe èrè ẹlẹ́kẹrin tá a jẹ nínú bẹ̀rù Ọlọ́run tá a bá wà láyé òun ni pé bílẹ̀ bá fún béèyàn bá bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ó sì lánàá ilẹ̀ tó fún béèyàn bá bẹ̀rù Ọlọ́run tó bá pé ó di pé ó kubi tó gbà Ọlọ́run lánàá tí ó gbà fún arákùnrin kan bẹ òun ọ̀bẹ̀rù Ọlọ́run ọdẹ ń sá lọ ọ sá sọ́dọ̀ ẹni tó bẹ̀rù Ọlọ́run Ọlọ́run wá wò bẹ̀rù Ọlọ́run tẹni tó bẹ̀rù Ọlọ́run ọ wá la èyí tí ó bẹ̀rù Ọlọ́run ọba àlekí ọlá ń sọ pé ní wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu makhraja ọ̀nà àbáyọ Ọlọ́run mú wá bá wa yarzuquhu min haythu la yahtasib ibi tí ò ti ro kan àásìkí àwọn Ọlọ́run ó ṣe fún níbi tí ò ti ro kan àwọn Ọlọ́run ó ṣe fún arákùnrin yìí ó lè ní ọjàlè wọ́n wá ń lé sí àgbẹ̀ ní tọ́jàlè kò bẹ̀rù Ọlọ́run abẹ́ẹ̀kọ́ wọ́n wá ń lé òun náà ń sá wọ́n wá lóde nìkan tọ́jẹ́ ní Ọlọ́run eléyìí ń bẹ̀rù Ọlọ́run wọ́n wá sọ fún pé ẹ dákun
mo fẹ́ sá síbi tébù tẹ́gbẹ́ sí àyín yín sì daṣọ yìí borí tọ̀hún ní sá síbẹ̀ dá borí ẹ dákun tí a bá wá béèrè mi ẹ sọ pé èsì ń bí tọ̀hún lè ṣe léyìí hùn tọrọ bà mí ni má purọ́ kí n wá purọ́ nítorí pé ń lè purọ́ bí ó ṣe yìí náà wọn ò lè purọ́ ń bò mí kọ̀ wá sí ní tí òwe tọ̀hún ní tí wọn bá bí bí pé wọ́n ní bí. eléyìí tó fẹ́ tọ́jú èèyàn ó bẹ̀rù Ọlọ́run ẹni wọ́n fẹ́ tọ́jú kò bẹ̀rù àwọn tó lé wá dé níbẹ̀ mi tọ́gọ sí pé àwọn adé àwọn ẹ̀dá kan ṣe ìbá ọkùnrin kan tí ń sábà Ọlọ́run rí wọ́n ní bọ́lá wá gbà ọ́nù kọ̀ọ̀kan kankan wọ́n lòun wá dà ọ̀nà alápò ẹ̀wò bí apò àwọn tó wá wò pé báwo ló ń la káyọ̀ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí ti ń sọ̀rọ̀ yìí tọ́mọ̀ pa ń lé afẹ́ mú afẹ́ pa ọ wá lóhùn rí ọsá síbí ẹni yóò máa ti ń wí níbi kọ̀ máa ti ń wí làwọn bá ń ṣe kíni Allahu akbar kabira ìbẹ̀rù Ọlọ́run tẹni tó níbẹ̀rù Ọlọ́run ọ̀la eléyìí kò nínú ìṣòro kò sí ní tẹ́ fi bẹ̀rù Ọlọ́run ṣe tí ò ní yanjú nínú èrè tí bẹ̀rù Ọlọ́run ní láyé ó di márùn ẹlẹ́ẹ̀kẹfà sẹ́rí kálukú ní máa pèrè lẹ́ni Ọlọ́run wa kullun yadda'i waslan bi taqwa wa taqwa la tukiru lahum bidhaka kálukú ní pé mo bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run gan ọgbà wọn wọlé para wọn lòun para wọn jẹ́ inú tòun ìbẹ̀rù Ọlọ́run ọgbà wọn kò fi wọn nílẹ̀ sẹ́rí Ọlọ́run ọba a máa gbọ́ àwọn wòlíì Ọlọ́run kò sẹ́ni kankan tí ò lè jẹ́ wòlíì Ọlọ́run ipò tó ju wìláyà lọ tó ju wòlíì lọ òun ni martaba as-salihin àwọn ẹni rí ju àwọn wòlíì lọ ńgbà tó lọ́n bá ń ka àwọn èèyàn gidi bọ̀ ó ní fa ulaika alladhina an'ama Allahu alayhim minan nabiyyina was-siddiqina wash-shuhada'i was-salihin bí wọ́n ti tònú ẹ̀rọ àwọn wòlíì Ọlọ́run ntó lè mú ni di wòlíì kò sẹ́ni tí ò lè jẹ́ wòlíì o ntó lè mú ọ di wòlíì Ọlọ́run ní kó bẹ̀rù Ọlọ́run lọ́ba àlekí ọlá mi ń sọ inú Suratul Anfal ayah 34 pé in awliya'uhu illa al-muttaqun ẹnìkan ò lè jẹ́ wòlíì tòun àfẹnitọ́ bá bẹ̀rù òun ló fi jásí pé àwọn àwàkán wà àwọn kan bẹ tí ń pera wọn ní wòlíì tó ṣe pé wọn èyí ṣe wòlíì àdúwò Ọlọ́run ni wọn ọ̀tá Ọlọ́run ni wọn ìtumọ̀ wòlíì Ọlọ́run lọ̀rẹ́ Ọlọ́run in awliya'uhu ẹnìkan ò ní jọ̀rẹ́ Ọlọ́run illa al-muttaqun àfẹnití ń bẹ̀rù Ọlọ́run ẹ dákun jàmáà sẹ́yìn ó bẹ̀rù Ọlọ́run kó mutí ẹlòmíín sì ń pèrè ń wòlíì ìmutí sẹ́yìn ó bẹ̀rù Ọlọ́run kó máa ṣe sìná ẹlòmíín ń pèrè ń wòlíì Ọlọ́run tó ní àwọn bàbá àwọn wòlíì àwọn bàbá ẹni Ọlọ́run yìí sì ń ṣe sìná a máa pè yàn lẹ́ni Ọlọ́run kọ́lọ́run wá ní kó kírun kó má kírun kásìkò ní ó tó kó máa ṣe tiẹ̀ lọ kí ẹ ṣe wòlíì in awliya'uhu Ọlọ́run láwọn ẹni ọ̀rẹ́ tòun illa al-muttaqun àwọn tó bá bẹ̀rù òun ni ìbẹ̀rù Ọlọ́run bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá sọ́lẹ̀ kan níbi gbogbo tọ́lọ́run bá pa láṣẹ kọ́kọ́ ṣe ná irun rẹ̀ ó yanjú lásìkò rẹ̀ àwẹ̀ rẹ̀ ó yanjú sàká rẹ̀ ó yanjú ó gbìyànjú ó ṣe dáadáa sẹ́bí sára gbogbo sẹ́rẹ̀ rẹ̀ ó pé ọba ìlẹ̀kẹ̀ ọlá gan fún rẹ̀ ó júwe àwọn tá a pè lẹ́ni òun náà al-Qur'an ó yẹ ká yàsáyà yìí ká tó máa bá ẹ̀san tí àwọn tó bá bẹ̀rù Ọlọ́run ẹ̀san tí wọ́n ń rí là ń bá lọ èso bẹ̀rẹ̀ là ń bá lọ Ọlọ́run ní wa ibadur rahman àwọn ẹni tòun alladhina yamshuna ala al-ardi hawna wọ́n máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ lérí ilẹ̀ sẹ́rí àwọn ẹni Ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní lérí ilẹ̀ wọ́n yé kilẹ̀ wọ́n yé dẹ́rù bàyàn wọ́n yé káwọn yẹn láyà sókè wa ibadur rahman àwọn tá a pẹ̀lẹ́ ni Ọlọ́run alladhina yamshuna ala al-ardi hawna pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n rìn lérí ilẹ̀ wa idha khatabahumul jahilun bala ìmàkan bá sọ̀rọ̀ àìmàkan sí wọn qalu salama aláfẹ́ Ọlọ́run kọ́ bá àwọn ìsàsíyàn àwọn kan bẹ táwọn pẹ̀rẹ̀ àwọn ẹlẹ́ni Ọlọ́run bala ìmàkan bá rí wọn fi wọn dájọ́ kú fún ni èmi lọ́ba yọ ọ́ yàgbẹ́
ìwé ni Ọlọ́run kọ́ èmi ló ń bá wí ó rí ìwé ni Ọlọ́run kọ́ èmi ló ń bá wí mo fún ọ lọ́jọ́ méje ìwé ni Ọlọ́run kọ́ ẹni tá a bá pè lẹ́ni Ọlọ́run tí wọn bá ṣẹ̀ gan ẹni tó ṣẹ̀ wọn aláìmọ̀kan ní òrìṣì yóò tó sọ pé salamu alaykum kò ní jà walladhina yabituna li rabbihim sujjadan wa qiyam àwọn ẹni Ọlọ́run ìwọ wa kú wa wọn yìí sóògùn kóògùn náfìlà ni wọn máa ń yàn lóru qiyamul layl ni wọn máa ṣe walladhina yaquluna rabbana sirf anna hadhaba jahannama inna hadhabaha kana gharama àwọn ẹni Ọlọ́run ntí ọ̀gá jùláyà àwọn ni pé bó ni ti ní wọnà Ọlọ́run báyìí ẹlòmíì gọ̀ títí tí yóò ní bí táwọn bá dé yìí Ọlọ́run bá sọ àwọn tó fi bínú sọ àwọn wà kọjá náà àwọn bọ́ sáà di Janna subhanallah ẹni Ọlọ́run yóò ga láyà rẹ̀ ni pé bó ni ti jọmọ àlìjẹ́nà bó ni ti ní wọnà gbogbo ń tó lè gbé wọnà yóò máa sá fún gbogbo ẹni tí ò sá fún nǹkan náà kì í ṣẹni Ọlọ́run ń ta àwọn èèyàn ni ń ta wọn ni àwọn ẹni Ọlọ́run ìdá anfaku tí a bá náwó lamu yusrifu wọn yẹn nana apá walamu yakituru wọn yẹn sase ètò wa kana bayna dhalika qawama àárín méjì ni wọn dùn wọn ò ní nana jù wọn ò sì ní sí àṣẹ ètò ẹni Ọlọ́run yìí yá hun kì í yá hun wọn táwọn pè ń wọlé Ọlọ́run wọn gbọ́dọ̀ já hun walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn wòlíì Ọlọ́run làwọn tó ṣe pé wọn yìí pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run kò ní máa pọ̀fọ̀ kò ní máa pọ́kọ́ àlìjànú kò ní máa fàfàkúfà la yad'una ma'a Allahi ilahan akhar kò ní pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil-haqq ẹ̀mí tọ́lọ́wọ̀n ọba ni wọ́n pa wọn ní ipa tí ọba jẹ̀bi kú afa kan ìpààyàn Ọlọ́run ní ìpààyàn afa kan ìbàtìyàn jẹ́ Ọlọ́run ní ìbàtìyàn jẹ́ kò tọ́ sáfà lẹ́nu kọ́mọ kó wọn pààyàn ẹni tá a pèlè ní Ọlọ́run la yaqtuluna an-nafsa kò ní pa ẹ̀mí allati harrama Allahu illa bil-haqq ẹ̀mí tọ́lọ́ ńlá àfọdọ̀ pa àfikọ́ jẹ̀bi ikú ẹni tí yẹn tẹ́bi má jẹ̀bi ikú gan ìjọba ní ọ̀pá kì í sàfà wala yaznun ẹni Ọlọ́run yìí ṣe sìná àfa àyàbádí tí ń bá ń ṣe sìná kọ́lọ̀ ṣe tawba tí ó bá ṣe tawba ara àyè ìjẹni Ọlọ́run lójú ọmọ ṣe sìná wa man yaf'al dhalika yalqa athama ẹni bá ṣe ogun tá a wí yìí yóò pàdé Ọlọ́run yóò ru ẹ̀ṣẹ̀ pàdé Ọlọ́run ni yudha'afu lahu al-'adhabu yawm al-qiyamah tó bá dijọ́ al-qiyamah yawm al-qiyamah tó bá dijọ́ al-qiyamah ìyà tiẹ̀ àdìpẹ̀lẹ́ ni kò ní jẹ́ díẹ̀ wa yakhludu fihi muhana yóò sì wọnú náà tọ́lọ́wọ́n yẹpẹrẹ rẹ̀ Ọlọ́run má yẹpẹrẹ wa o Ọlọ́run má yẹpẹrẹ wa o Ọlọ́run má jẹ́ àwọn náà gbogbo sẹ́ẹ̀bù Ọlọ́run kó gbà lọ́wọ́ wa iṣẹ́ rí ọba àlekè ọlá kó fún wa sí Ọlọ́run bá wa fún wa sí kó tún gbà lọ́wọ́ wa illa man taba àfẹnibà túbà wa amana takida rẹ̀ yanjú imani rẹ̀ yanjú imani làkídà òun ni usulu sẹ́ òun ni foundation sẹ́ èyí òun lọ́gbọ́dọ̀ yanjú títí ó fi yanjú bẹ́ẹ̀ wọn bá yanjú iṣẹ́ ò yanjú wa amana takida rẹ̀ dúró tí imani rẹ̀ dúró wa amila salihan tí ń ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ ń bi wákàtí 5 tí ń kí lásìkò ẹ̀ tí ń sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu iṣẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ èèyàn gbọ́dọ̀ já àfa kọ́mọ kírun lásìkò ẹ̀ kò sí ní tó jùrún lọ́wọ́jú àfa Ọlọ́run ní gbà wọn tó bá ṣiṣẹ́ rẹ̀ fa innahu yatubu ila Allahi mataba kọ́ wa darí padà pátápátá sọ́dọ̀ Ọlọ́run ìtumọ̀ ẹni pé kọ́ bẹ̀rù Ọlọ́run Ọlọ́run tó bá fi ṣe bẹ́ẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ ni tó túbá bá wọn fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat bẹ́ẹ̀ yẹn bá túbá bá wọn gbogbo sẹ́ẹ̀bù tó ṣe Ọlọ́run ni wọ́n fi kọ́ sẹ́ẹ̀rì fún Ọlọ́run kò sì tiwa náà bẹ́ẹ̀ Ọlọ́run kò sì tiwa náà bẹ́ẹ̀ gbogbo sẹ́ẹ̀bù wa Ọlọ́run jẹ́ wọ́n fi kọ́ sẹ́ẹ̀rì fún wa wa kana Allahu ghafuran rahima ọba náà ọba aláfẹ́ríjì ti kẹ́ni ni àwọn ẹni Ọlọ́run walladhina la yashhaduna zura wọn yìí jẹ́rìí èké àfa táàbà pé wọn wòlé Ọlọ́run kò ní máa jẹ́rìí èké mùsùlùmí tí ó jẹ́ wòlé Ọlọ́run kò ní máa jẹ́rìí èké wa idha marru bil lagwi tí wọn bá ń kọjá lọ́mi wọ́n ti ń ṣe wọ́nrawọ́nra ńgbà táwọn àfa fẹ́ tú lágíwù yìí ọ̀rọ̀ àwọn àfa pọ̀ lórí ẹ̀ wọ́n tú sí orin èyí tó nílù àti piano àti jìtá irú àwọn orin tí wọ́n ń kọ káàkiri yẹn Islam ò sórin léèwọ̀ àmúni tó ṣe léèwọ̀ ńbẹ orin tó bá ti ní jìtá tó ní piano tó nílù èèwọ̀ ni fún mùsùlùmí àmúni tá à ń kọ tí ò ní piano tí ò ní jìtá bí ewì ilẹ̀ Yorùbá
bíi wákà èyí táwọn baba wa ń dá tí wọ́n fi ń gbẹ́sìn ga láwọn wákà kì í ṣe haram halali ni ṣẹ̀ríà faramọ́ ìsìlámù faramọ́ àmọ́ wọn ti tọ̀ wọ́n náà ní tó ní piano tó ní jìtá ìsìlámù ò ní ń ṣe pẹ̀lú ẹ̀ àwọn ẹni ọlọ́run ò ní máa dúró gbọ́rú ẹ̀ táàfì máa ẹlẹ́ni ọlọ́run ara bẹ̀rẹ̀ ọlọ́run ní kọ́ ọmọ gbọ́rú ẹ̀ walladhina idha dhukiru bi ayati rabbihim lam yakhiru alayha summan wa umyana àwọn ẹni ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ ọlọ́run fún wọn kò ní máa pé kí wọ́n ń sọ yìí bá a ti ń sọ yìí nísìn ọbẹ̀ lomi ìwí ti ń wò wá pẹ̀lú àwọn jàmáà rẹ̀ tí ọmọ nílá pé kí láàfà yìí ń wí yẹn ni ọlọ́run kọ́ wọn tọ́ba jẹ́ ni ọlọ́run kò ní jà yẹn tọ́lá lùkọ́ àlànkè ẹni ẹ bá rí tí ń bá ń jòdodo yẹn kì í ṣe ni ọlọ́run nínú èso tí ń bẹ fún bẹ̀rù ọlọ́run òun ni pé bí yẹn bá ń bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tí bá máa ń ṣe ète tí máa dọ́gbọ́n kọ̀rọ̀ tí máa dètè tí máa ṣe jàmbá ọba àlekè ọlọ́run ní jẹ́ kápá rẹ̀ ọba àlekè ọlọ́run sọ sọ́tọ̀ Al-Imran pé ní wa in tasbiru tẹ́ ẹ bá ṣe sùúrù wa tattaqu tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run la yadurrukum kayduhum shay'a gbogbo ète tọ́ta bá rí kọ́ dá kò lè ràn yín nítorí pé ọfẹ́ wọn ń sàṣì ọ ìyá kan ń lé ọ bàbá kan ń lé ọ ẹgẹ́ bí àkídà rẹ tọ́lẹ́nìkan ń sàṣì ọ nítorí gbà ní pé ìyá kan ń lé ọ bàbá kan ń lé ọ lọ́wọ́ àdìdàkudà sí tọ́ba ń kó ọ̀fẹ́ kípa wọn ká ọ nǹkan méjì ló ṣe ọlọ́run ti yanjú ẹ̀ ọlọ́run ní wa in tasbiru tẹ́ ẹ bá ṣe sùúrù wa tattaqu tẹ́ ẹ bẹ̀rù ọlọ́run la yadurrukum kayduhum shay'a ètekéte ìmọ̀nàkímọ̀nà tó wù kọ́tọ̀ ọ gbà ipa àwọn ò lè ká ọ nínú ẹ̀san tó wà fún taqwa ìbẹ̀rù ọlọ́run láyé ni bákan náà ẹni bá bẹ̀rù ọlọ́run ọba àlekèọlá yóò ya ọ̀rọ̀ rẹ̀ sọ́tọ̀ yóò sì máa mójútó sẹ́ẹ̀rí bẹ̀rù ọlọ́run jẹ̀má òun ní máa mú ní ṣe ntọ́lọ́mbá gbogbo fún ní òjì á máa gbogbo fún kí ọlọ́run gbogbo fún gbogbo ntọ́lọ́mbá pọ́nlé là pọ́nlé ntọ́lọ́wọ̀n bá pọ́nlé èyí pọ́nlé ńgbà tọ́lọ́wọ̀n bá ń sọ̀rọ̀ hajj nínú suratul hajj ayah 32 ọba àlekèọlá ń sọ pé ní wa man yu'addim sha'aira Allah fa innaha min taqwal qulub gbogbo ẹnikẹ́ni tí ń bá ń gbé ntọ́lọ́mbá gbé tóbi ń bẹ́nu pọ́kàn eléyìí ń bẹ̀rù ọlọ́run ṣé ẹni tá ń pè ń sha'aira Allah àwọn nǹkan mèremère ọlọ́run àwọn ètò ọlọ́run ìtumọ̀ ẹ̀ ní gbogbo òfin tọ́lọ́run bá ṣe fún ọ àbí ìta nẹ́bí bá ṣe fún ọ gbọ́dọ̀ káràmásìkí ẹ̀kọ́ pàtàkì rẹ̀ tó o bá pàtàkì nǹkan yẹn ń jásí pé ó bẹ̀rù ọlọ́run lápèjúwe nínú tí ó dàrú nínú ẹ̀sìn wa yìí làwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà lápèjúwe ọ̀rọ̀ ọ̀rùngbọ̀n dídá sí ọ̀rọ̀ tó lágbára nínú ẹ̀sìn tí ò ṣe ṣàwàdà tí ò ṣe ṣeré ọ̀rọ̀ kóbìnrin mùsùlùmí kó lo hijab ọ̀rọ̀ tó lágbára nínú ẹ̀sìn tí ò ṣe ṣàwàdà tí ò ṣe ṣeré ọ̀rọ̀ kíṣòkòtò mùsùlùmí kó má kọjá kókósẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ pàtàkì ní tí ò ṣe ṣàwàdà tí ò ṣe ṣeré àtàwọn ọ̀rọ̀ míì náà ìwà máa yẹpẹrẹ irú nǹkan báwọn ká máa yẹ̀yẹ́ irú nǹkan báwọn ká máa pé èyí wọn ò nítumọ̀ nínú ẹ̀sìn yìí bí ìgbà tí ẹni wọn bẹ̀rù ọlọ́run ni ọlọ́run fi sọ pé wa man yu'adhdhim sha'aira Allah gbogbo ntọ́lọ́run bá ṣe lófin ẹni bá pàtàkì rẹ̀ fa innaha min taqwal qulub ń bẹ́ nu pọ́kàn eléyìí ìbẹ̀rù ọlọ́run wà nù ọkàn náà ìbẹ̀rù ọlọ́run jẹ̀mọ́ òun ní mú iṣẹ́ dáa gbogbo iṣẹ́ tá a bá ṣe tí bẹ̀rù ọlọ́run ọba sí ń bẹ̀ kò dáa iṣẹ́ tá a bá ṣe tí ọba níbẹ̀rù ọlọ́run ọba àlekè ọlá nú ẹ mọ̀ pọ́lọ́run ò ní gbà á tẹ́ bá lọ wo suratul azab aya 70 to 71 ọba àlekè ọlá sọ pé ní ya ayyuhal ladhina amanu ẹ̀yin mùmínì ittaqullaha ẹ bẹ̀rù ọlọ́run wa qulu qawlan sadida ẹ wá sọ̀rọ̀ tó dáa tó yẹ kẹ́ ẹ máa sọ mi tó bá ti yẹ kẹ́ ẹ sọ òun ni qawlu sadid ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ sọ mi tó bá ti yẹ kẹ́ ẹ sọ tẹ́ bá bẹ̀rù ọlọ́run tẹ́ ẹ sọ bó ti yẹ kẹ́ ẹ sọ́hun ẹ máa wo rìsọ́ọ̀tì rẹ̀ yuslih lakum a'malakum ìgbà wọn lọ́lọ́run ó tún ṣe ẹ̀yin ṣe tí ń jásí pé tá a bá yẹ tá a bá bẹ̀rẹ̀ ọlọ́run ní tún ṣe wa yaghfir lakum dhunubakum ọlọ́run wà á fèrè ẹ̀ṣẹ̀ jìn wá ń gbà náà ìbẹ̀rù ọlọ́run ní tún ṣe é ṣe gbogbo tẹ́ tá a bá ṣe tó bá níbẹ̀rù ọlọ́run bá nú tó bá kù díẹ̀ káàtó tá a bá fi bẹ̀rù ọlọ́run ṣe ọlọ́run sì gbà yóò pé àmọ́ tá a bá ní sẹ́ tó bá dáa tí ó bá sí bẹ̀rù ọlọ́run ọba ń bẹ bó tilẹ̀ òkìsẹ́ náà dáa tó ọba àlekè ọlọ́run ní gbà ṣe rí
ìmọ̀ tí ó bá jẹ́ mẹ́sìn kò lè yé èèyàn àfi kéèyàn ó ké pẹ̀lú bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá wá lò yóò lò pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àfa tó bá wá mọ̀ nítorí ayé àwọn bá wá mọ̀ nítorí kí wọ́n lè kí kó kéwú tí ò sí bẹ̀rù Ọlọ́run bá ń bẹ̀ bí n bá ń sọ fún wọn dọ̀la kò lè lápá lára àwọn èèyàn torí pọ̀rọ̀ wọn ò jáde nù mọ́lẹ̀ òun náà tún wá jìyà lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn iṣẹ́ tó ṣe ni ìmọ̀ òun náà wá ní kò ní dúró sí ilá tí a bá fi bẹ̀rù Ọlọ́run ké tí n bá ti ń wí lẹ́tùmọ̀ pẹ́lẹ́ yẹ ọmọ ti ń wí kéwú òye torí pé kò sí bẹ̀rù Ọlọ́run kéwú yẹn torí pé ìmọ̀ tó bá jẹ́ mẹ́sìn kò sọ́gbọ́n tá a dá sí àfi bẹ̀rù Ọlọ́run ọwọ́nú ẹ̀ Ọlọ́run fi ń sọ pé ntẹ́ ẹ lè fi ní mímọ̀ tẹ̀sìn ni pé wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run wa yu'allimukumullah Ọlọ́run ọba balikiola yóò fi ìmọ̀mọ̀ yín ìbẹ̀rù Ọlọ́run ní jogún mẹ̀sìn fún yàn tí ó bá sí bẹ̀rù Ọlọ́run ìmẹ̀sìn ò lè wáyé fún yàn bí yàn bá kọ́ mẹ̀sìn títí tí ó bá sí bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ yóò kàn máa àràfi lásán ni yóò sì máa paasi àràfi sáwọn èèyàn wọn ó sì máa gbà wọn ọmọ pẹnu rẹ̀ dùn ọmọ àṣọ ọmọ wí àmọ́ ìmọ̀ yẹn ò ní sí tó yẹ kó sí jàmá mùsùlùmí tí yàn bá bẹ̀rù Ọlọ́run gbogbo ntọ́ bá fẹ́ ṣe yọ ọmọ bọ́ sójú ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ní mú iṣẹ́ rẹ̀ bọ́ síbi tó yẹ kó bọ́ sí ìbẹ̀rù Ọlọ́run òun ní ejésẹ́ rẹ̀ bọ́ síbi tó yẹ kó bọ́ sí ọba àlekí Ọlọ́run sọ pé ní wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'u subula fatafarraqa bikum an sabilihi dhalikum wasaqum bihi la'allakum tattaqun Ọlọ́run ní wa anna hadha sirati mustaqima ọ̀nà èmi Ọlọ́run ní tí mo là kalẹ̀ tó dédé fattabi'uhu ẹ tẹ̀lé wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì fatafarraqa bikum an sabilihi torí pé ní ọ̀nà míì tẹ́ bá tẹ̀lé òun yóò gbé yín kúrò lọ́dọ̀ Ọlọ́run dhalikum wasaqum bihi ìyẹn Ọlọ́run kìlọ̀ fún yín la'allakum tattaqun torí kẹ́ ẹ lè bẹ̀rù Ọlọ́run tí ń jásí pé mọ̀ tí ò jẹ́yìn ó déwájú Ọlọ́run ìmọ̀ tí ò ní jẹ́yìn ó ṣìnà ìmọ̀ tí ò ní jẹ́ ọ̀yà káàkiri tí bẹ̀rù Ọlọ́run bá wà ń bẹ̀ ni ẹ̀ẹ́dí bẹ̀rù Ọlọ́run ìmọ̀ jogun ìkẹ́fúnni láyé bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn láyé tó fẹ́ rí kí Ọlọ́run láyé kó bẹ̀rù Ọlọ́run ọba àlekí Ọlọ́run sọ pé ní wa rahmati suratul A'raf aya 156 ọba àlekí Ọlọ́run ní wa rahmati ìkẹ́ èmi Ọlọ́run wasi'at kulla shay ó kárí gbogbo nǹkan ìkẹ́ èmi Ọlọ́run ó kárí gbogbo nǹkan fasa'aktubuha lilladhina yattaqun àmọ́ àwọn tí í ṣèkẹ́hùn fún àwọn tó bá bẹ̀rù mi ni èèyàn bá lówó kí bá rí ṣe kì í ṣe kẹ́ tí ó bá bẹ̀rù Ọlọ́run ìyà ni bí èèyàn bá bẹ̀rù Ọlọ́run ìkẹ́ ó wà fún ó lè má wàá rí tí ìrì kọ́tẹ̀ lọ́wọ́ báyìí àmọ́ kẹ́ ń bẹ fún Ọlọ́run sọ pé ní ìkẹ́ òun kárí gbogbo nǹkan fasa'aktubuha ìkẹ́ yìí ń kọ́ lilladhina yattaqun fáwọn tó bẹ̀rù Ọlọ́run wa yutuna zaka tí wọ́n sì ń yọ sàká walladhina hum bi ayatina yu'minun tí wọ́n sì ní ìmánì pẹ̀lú Ọlọ́run ọba balikiola mà ìyá Ọlọ́run ntòlè mọ́lọ́n dúró ti ni Ọlọ́run máa dúró ti yẹn o tí Ọlọ́run dúró ti yẹn gbẹgbẹ báyìí àmọ́ dúró ti mo fẹ́ sọ yìí ó nídìí kí a tún padà ṣàlàyé lórí ẹ̀ ó lè jí òní lè má jí òní ìdúró ti àgbọ́yé àwọn nǹkan kọ́ tí wọ́n ń sọ pé Ọlọ́run ń bẹ lára gbogbo nǹkan ìdúró ti báwọn kí n wí ìdúró ti Ọlọ́run pẹ̀lú mọ́ rẹ̀ lára gbogbo nǹkan òun lèmi ń sọ bẹ́ẹ̀ yẹn bá wá bẹ̀rù Ọlọ́run ọba àlekè olódùó ti ń bi gbogbo nǹkan ìtumọ̀ ẹ̀ ni pé Ọlọ́run ọmọ mójútó gbogbo tí máa ń ṣe yóò sì máa pẹ̀lú rẹ̀ àdúró tì yìí kò sí fẹ́ni kankan àfẹ́ntí máa ń bẹ̀rù Ọlọ́run nígbà tó Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ náà Al-Qur'an ó ní wa huwa ma'akum aynama kuntum ibikíbi tẹ́ bá wà wọ́n máa bẹ pẹ̀lú yín èyí ń wà fún gbogbo ẹni tí Ọlọ́run dá pátápátá kò síbi kan tẹ́nìkan wà tọ́lọ́run ò sí pẹ̀lú rẹ̀ ẹ wá dẹ̀ tó bá bẹ̀rù Ọlọ́run àmójútó tiẹ̀ tó yàtọ̀ lẹ́yìn pẹ́ẹ́n tó ti gbogbo yẹn Ọlọ́run wà á dúró tòun náà ẹ wo anabi wa Muhammad nígbà tí òun àtàbákàrí tí wọ́n wà nínú Garul Hira tí ejò jáde tí wọ́n lé wọn bọ̀ tí wọ́n ń gbúrò ẹsẹ̀ kí lè anabi sọ Bakari anabi ní la tahzan inna Allaha má bẹ̀rù Ọlọ́run bẹ pẹ̀lú wa ìtumọ̀ ẹ̀ ni pé bí wọn bẹ́jọ́ ti wà ń bí tọ́ta ń bọ̀ lókè fọkàn rẹ balẹ̀ lópin ìgbà tá a ti bẹ̀rù Ọlọ́run tá a bẹ̀rù ni ó là wá bí wọn bá bẹ̀rù Ọlọ́run ó dúró tí yóò sì máa là bákan náà ìbẹ̀rù Ọlọ́run tá a wí anabi Musa
nígbà tí òun àti Haruna tí wọ́n ń sá lọ tí Fíráúnà ń lé wọn Ọlọ́run sọ fún wọn pé la takhafa ẹ má bẹ̀rù innani ma'akuma èmi Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma'u wa ara ìrírí Fíráúnà mo sì ń gbọ́ tí wọ́n ń sọ èmi ní là yín kí ló bí eléyìí ní jama ìbẹ̀rù Ọlọ́run ni ẹni tí bá nídìí irú àdúró ti bá òun ó gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ṣé wàá bẹ̀rù Ọlọ́run jama gbogbo ntá bá ń ṣe pátápátá ntọ́jà jù ń bẹ̀ ní akíba ìgbẹ̀yìn lọ́jà jù bẹ́ẹ̀ bá ṣe wá sí dọ̀la ju bá ti ń ṣe yìí lọ bẹ́ẹ̀ bá sójú ọ̀nà tọ́lọ́run dọ̀la ju bá ti ń nà yìí lọ ká máa wà tí bọ̀tán rẹ̀ tọ́ba bẹ̀rù Ọlọ́run tí ọba bẹ̀rù Ọlọ́run àti bọ̀tán láti mọ̀ Ọlọ́run sì ń jóyè wa pé gbogbo ntẹ̀yìn bá ṣe tí ọba lábọ̀ yóò jásí pé bẹ̀rù Ọlọ́run Ọlọ́run fi sọ pé ní wal aqibatu lil muttaqin ìbẹ̀rù Ọlọ́run sẹ́ ìbẹ̀fẹ̀ tọ́ba bẹ̀rù Ọlọ́run ẹni tí ọba bẹ̀rù Ọlọ́run ò lè láti bọ̀tán Ọlọ́run jẹ́ abẹ́rù rẹ̀ kó fún wa láti bọ̀tán Ọlọ́run tó ní wa inna lil muttaqina la husna ma'ab àwọn tó bá bẹ̀rù wọn Ọlọ́run àwọn ni wọ́n parí tí wọ́n bá ń ṣe dáadáa Ọlọ́run jẹ́ parí dáadáa Ọlọ́run tó ní innal aqibata lil muttaqin inú suratu Hud èyí tí mo wílẹ̀ kan suratu alọ́wà èyí tó wà láàrin suratu Sad lọ́wà Ọlọ́run ní innal aqibata lil muttaqin àwọn tí ó láti bọ̀ tán làwọn tó bá bẹ̀rù Ọlọ́run èyí láti bọ̀ tán àfi kí ó bẹ̀rù Ọlọ́run o ṣẹ́wárí nínú èso bẹ̀rù Ọlọ́run gbogbo òdùnnú ayé òun ni ó jẹ́ téèyàn ẹlòmíín lówó tí ò rí dùnnú ẹlòmíín kọ́lé mọ́lé kò rí dùnnú ẹlòmíín bímọ tọkọ tí ò rí dùnnú àmọ́ dùnnú tayé gangan ẹni bá bẹ̀rù Ọlọ́run ní orí Ọlọ́run ní alladhina amanu àwọn tó ní mẹ́ni pẹ̀lú èmi Ọlọ́run wa kanu yattaqun tí wọ́n sì ń bẹ̀rù Ọlọ́run lahumul bushra fil hayati dunya wa fil akhirah wọn ò rí dùnnú láyé wọn ò tó rí dùnnú lọ́run ẹni bá fẹ́ rí dùnnú àfi kó bẹ̀rù Ọlọ́run irú bẹ̀rù Ọlọ́run tá à ń wílẹ̀ kan yẹn lọ́gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run bákan náà ìbẹ̀rù Ọlọ́run tá a wí ní títún jogún fún yẹn yìí máa jẹ́ kí bí a bá bẹ̀rù Ọlọ́run kò ní sòjóró gbogbo àwọn tí ẹ̀rì tí ń sòjóró bí ìgbà tó kú bá kú tẹnìkan lóhun làbúrò òkú ẹnìkan lóhun lẹ̀gbọ́n òkú ẹnìkan lóhun bàbá àsìkú wọn jẹ gbogbo ogún ọmọ òkú mọ́ tiwọn ntọ́fà ni àìbẹ̀rù Ọlọ́run tọ́rọ́ Ọlọ́run bọ́ba alẹ́ kí Ọlọ́run sọ pé ní kutiba aleikum idha hadara ahadakumul maut in taraka khayran lil wasiyyatu lil walidayni wal aqrabina bil ma'ruf Ọlọ́run ṣe lọ́ranyàn yẹn fún yín ẹni tó bá kú láàrin yín ntọ́ bá kọ kalẹ̀ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn tó bá bí ẹ lọ́ọ́ musẹ́ Ọlọ́run wá lẹ́nìkan kan ò lè musẹ́ haqqan alal muttaqin àwọn tí ó musẹ́ nìkan làwọn tó bá bẹ̀rù Ọlọ́run àìbẹ̀rù Ọlọ́run mọ́ ni wọ́n fi ń sogún àwọn ọmọ òrukàn bí a ti ń ṣe òun tí wọ́n bẹ̀rù Ọlọ́run ọba wọ́n sì èèyàn ọmọ òrukàn dáadáa ìbẹ̀rù Ọlọ́run jàmá yìí máa jẹ́ kí èèyàn rẹ̀ sàn táyé yìí sì máa jẹ́ kí èèyàn rẹ̀ sàn ọ̀run kì í sì jíjẹ́ ọ̀sọ̀nù Ọlọ́run ní innahu man yattaqi ẹni bá bẹ̀rù Ọlọ́run wa yasbir tó ṣe sùúrù fa inna Allaha la yudi'u ajra al-muhsinin ẹ̀san rẹ̀ ò ní sọnù ní wájú Ọlọ́run èyí tí mo sọ ní ṣókí èrè ìbẹ̀rù Ọlọ́run ní láyé ó wá kéré ìbẹ̀rù Ọlọ́run níjọ́ àlìkìyàmà ìbẹ̀rù Ọlọ́run tá à ń sọ yìí ó ní èrè téèyàn jẹ níjọ́ àlìkìyàmà tó bá bẹ̀rù Ọlọ́run àwọn kọ́njọ́ àlìkìyàmà yẹn bá a ti lápọ̀nlé jura wa lọ tó láyé tó bá dijọ́ àlìkìyàmà náà á lápọ̀nlé jura wa lọ wájú Ọlọ́run àwọn tọ́lọ́run fẹ́ pọ́nlé jọ́ àlìkìyàmà àwọn tó bá bẹ̀rù Ọlọ́run ni Ọlọ́run mi sọ fún wa ní Suratul Hujurat pé inna akramakum indallahi atqakum ẹni tó lápọ̀nlé dọ̀ wọn Ọlọ́run ọba níjọ́ àlìkìyàmà òun lẹ́ni tó bá bẹ̀rù Ọlọ́run sẹ́ẹ̀rì jama àlìjánnà ṣe wọ̀ àfi ká bẹ̀rù Ọlọ́run nígbà tó Ọlọ́run sọ̀rọ̀ àlìjánnà ó ní sari'u ila magfiratin min rabbikum ẹ sáré ẹ lọ wá fèrèjì Ọlọ́run wa jannatin ẹ lọ wá àlìjánnà ardu as-samawati wal ard ẹ bọ́ àlìjánnà yẹn sámà àtìlẹ̀ ní wá ní u'iddat lil muttaqin àwọn tó ń fi ilẹ̀ fún àwọn tó bẹ̀rù Ọlọ́run ni jágbé bí wọn bá bẹ̀rù Ọlọ́run kò lè wà àlìjánnà bákan náà jama talikiyama là ń sọ yìí o talikiyama lélẹ̀ gbogbo ntọ́lọ̀ ń palẹ́sẹ̀ kalẹ̀ fàlìjánnà ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ní òní kọ̀ wá ní rí bẹ̀rù kò ní rí bànújẹ́ níjọ́ alikiyama Ọlọ́run fi ń sọ pé ní inna awliya Allahi la khawfun alayhim wa lahum yahzanun alladhina amanu wa kanu yattaqun Ọlọ́run láwọn ẹni tóun ìbẹ̀rù ní sí fún wọn jọ wọn ò sì ní bànújẹ́ àwọn wo ni alladhina amanu àwọn tí ìmánì wọn dúró dédé wa kanu yattaqun tí wọ́n ń bẹ̀rù Ọlọ́run ọba bẹ́ẹ̀ yọ̀ọ́ bá bẹ̀rù Ọlọ́run níjọ́ alikiyama yóò jẹ ìyà tí yóò pọ̀ sẹ́ẹ̀dì ntọ́lọ́run fẹ́lẹ̀ níjọ́ alikiyama ọ̀pọ̀ púpọ̀ tó bá dijọ́ alikiyama yẹn
ìnira ọ̀pọ̀ gbogbo wa la mọ̀ pé wọ́n sọ òrùn kalẹ̀ yóò ṣe dédé àtàrí wa báyìí bẹ́sẹ̀ bá ti wá pọ̀ tó lóògùn kówó ti pọ̀ tó ń jọ àlìkìyàmà àmọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run ìjọ òun náà ni wọ́n sun àlìjẹ́nà mọ́ wọn báyìí ọlọ́run fi ní wa uzlifatil jannatu lil muttaqin níbòmí wa uzlifatil jannatu lil muttaqin ghayra ba'id wọ́n sun àlìjẹ́nà mọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run àlìjẹ́nà ò ní jìnnà sí wọn rárá. bákan náà jama ìbẹ̀rù ọlọ́run tí à ń sọ yìí nípa ti àlìkìyàmà òun ni yóò jogun ilé àlìjẹ́nà gbére téèyàn ní kú ń bẹ̀ mọ́ láéláéláéláé ìbẹ̀rù ọlọ́run ni yóò jogun ẹ̀ fún yẹn tí wọ́n sì wá fún ní nǹkan tó ṣe pé kò lérò pé òun lè rí ọlọ́run sọ pé innal muttaqin àwọn tó bẹ̀rù òun fi dhilalin wa uyun abẹ́ bògì wọn wà akérèmọdò ọmọ sàn bẹ́ẹ̀ wa fawakiha mimma yashtahun àwọn nǹkan èso tí wọ́n fẹ́ yóò máa wá bá wọn bẹ́ẹ̀ ọlọ́run wà sọ pé kulu ẹ máa jẹun lálìjẹ́nnà washrabu ẹ máa mumi àlìjẹ́nnà àní bima kuntum ta'malun láti lè gbẹ̀san tí ẹ ṣe. jama mùsùlùmí nígbà tá a ròyìn ọlá ìbẹ̀rù ọlọ́run láyé tó tó báyìí tásọ̀tà kíámà náà tó tó báyìí ẹni bá wá fẹ́ bẹ̀rù ọlọ́run ọ̀nà wo ni ó gbà tó fi bẹ̀rù ọlọ́run pé mo fẹ́ bẹ̀rù ọlọ́run ọ̀nà wo lèyàn gbà àwọn àfáà la ọ̀nà kalẹ̀ ọ̀nà ń jẹ́ ọ̀nà márùn-ún tí ẹ̀ bá fi lè gba ọ̀nà márùn-ún yìí yóò rí rẹ̀ kó ń bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ ada'ul fara'id gbogbo ntọ́lọ̀ ń bá ṣe lọ́rọ̀ yẹn pátá máa ṣe àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì mujahadatun nafs ìtẹ́mi rẹ bá fẹ́ ṣe tọ́lọ̀ ní kọ́ ọmọ ṣe já ẹ̀mí yẹn lógun kó fi ṣe tọ́lọ́run ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àdúà ọmọ àṣàdúà sẹ́rí ọbẹ̀ àwọn tọ́lọ̀ ń ṣe bó ti ṣe wọ́n ló ṣe wọ́n bẹ́ẹ̀ o lè ti ń jalè ọ̀sẹ̀ yẹn ọlọ́run ó ń sì ná ọ̀sẹ̀ yẹn ọlọ́run èyí tí mutí ọ̀sẹ̀ yẹn ọlọ́run èyí tí ò kírun mọ́ ọ̀sẹ̀ yẹn ọlọ́run ọ wà á bẹ lọ́run kó ṣe wọlé ni tí ó bẹ̀rù ẹ̀ ọ ṣàdúà ni àwọn tó dáa jù ọ lọ ṣàdúà anabi wa Ibrahim nígbà tó wọn ṣàdúà ó ní waj'alna lil muttaqina imama ọlọ́run ṣe wọlé ni tí àwọn tí ó bẹ̀rù ọlọ́run jẹ́ àmàjá síwájú wọn anabi wa Muhammad òun fún rẹ̀ náà ṣàdúà yóò mọ̀ pé Allahumma ati nafsi taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha hadisi anabi ni anabi pé ọlọ́run o ati nafsi taqwaha fún ẹ̀mí mi ní tí ó jẹ́ ọmọ bẹ̀rù rẹ̀ wa zakkiha bá ń fẹ̀mí yẹn mọ́ anta khairu man zakkaha ìwọ ló lè fọ́mọ́ tí ó dáadáa nígbà tá anabi ń ṣàdúà bẹ̀rù ọlọ́run kí ló sàwátà ní bẹ́ẹ̀ lọ́n pé kó já bẹ̀rù rẹ̀ èèyàn ṣàdúà sí ni ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin tó bá fẹ́ bẹ̀rù ọlọ́run ò ní tẹ̀lé yẹn òdodo ló máa tẹ̀lé ìtẹ̀lé yẹn ni pé sórí ní táfà wa ti wí ní tẹ́ bá dé wí mi ò ní ṣe mẹ́ta fa ara má tẹ̀lé àfa rẹ tẹ̀lé òdodo tí ń jẹ́ lẹ́nu àfa òdodo ẹnu ẹ̀ lọ́tẹ̀lé tọ́ba òdodo ń bomi náà ọ̀ wá gbà á ọ̀ fọ̀rọ̀ lágbájá wí làkàtì gbé wí ọ̀ filẹ̀ inú tí yẹn ọbẹ̀ rẹ ọlọ́run ni ẹlẹ́ẹ̀karùn tilawatul Qur'an kẹ́hìn máa kàlù Qur'an yìí máa jogún bẹ̀rẹ̀ ọlọ́run fún yẹn sẹ́wárí àwọn àgbọ́yé kan wà táwọn èèyàn ń gbọ́yé tó ní mistake inú bẹ́ẹ̀ yẹn bá ń ṣe tí wọ́n rò pé ní wọn bẹ̀rù ọlọ́run tó sì bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ sẹ́rí kéèyàn máa ṣe àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ kọ́ àmà continue lọ́nbẹ̀ lápèjúwe ọ̀dẹ̀ nàná mọ́sálásí ọba dé bàtà kan lọ́ba wọ̀ ọ̀ gbàyọ̀ǹda lọ́wọ́ ẹni tó ní ọlọ́ ọ́fíìsì aláwọ̀ sì darí ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ lè yíhun ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ ni ó ló nǹkan ẹ̀ ọgbà yọ̀ǹda ọ̀dà padà ọ̀tán ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ ni ẹni tí ń serú eléyìí tí ọ̀wá sọ dojú ọwọ́ àmọ́ kò ṣe kàbáyìrí kò ṣẹ̀ṣẹ̀ lálá eléyìí lẹni tó bẹ̀rẹ̀ ọlọ́run láàsì mọ́ kápẹ́ àkọ́bẹ̀rẹ̀ ọlọ́run ọwọ́ bàtà mi lọ́sàn lálẹ́ kan kọ̀bẹ̀rẹ̀ ọlọ́run rárá ọbẹ̀rẹ̀ ọlọ́run ẹni tí wọ́n ń ṣe kàbáyìrí tí ń ṣe táwọ́bà ń ṣe kọ̀mọ̀ pé ọ̀dà ńjọ́tọ̀ wá mọ̀ ó túbà kọ̀ wá dédìí ẹ̀ mọ́ ọbẹ̀rẹ̀ ọlọ́run èyí ó ti ṣe síwájú wọn ẹ̀ ní sí fún torí kọ̀mọ̀ tí nígbà tó ti lè mọ̀ pé ọ̀dà tí ò ṣe mọ́ òun ó ti bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta gbogbo ntọ́lọ́ ń bá ṣe lẹ́tọ̀ọ́ láyé kéèyàn máa wá lò kọ́ máa fi gbádùn kẹ́ wá ní ọ̀bẹ̀rù ọlọ́run ẹ̀ máa ń tẹ̀ ń sọ kẹ́ni àkọ́bẹ̀rù ọlọ́run torí pé ń go mọ́tò kọ́bẹ̀rù ọlọ́run ń gbélé tọ́ da kọ́bẹ̀rù ọlọ́run aṣọ tí máa wọ̀ da rárá o ìbẹ̀rù ọlọ́run ní a máa wọṣọ tọ́ da kò ní a máa gbélé tọ́ da kò ní a máa go mọ́tò tọ́ da tọ́ bá ti wá àwọn nǹkan yẹn nínú haram
gbogbo ntọ́ bá jẹ́ láàlí pátápátá tó o bá lò tó o bá ti kọjá àlà tó o sì wà lọ́nà haram kò túmọ̀ pé èèyàn bẹ̀rù ọlọ́run. àyàn máa wò pé lágbájá aṣọ rẹ̀ tóbi owó olówó lọ́wọ́ rárá owó ohun tó bá ti bẹ̀rù ọlọ́run ti bẹ̀rù ọlọ́run náà nù ni. sẹ́wárí àwọn kankan bẹ tí èjì èèyàn bẹ̀rù ọlọ́run ẹlòmíì gángbà mi rò pé òun bẹ̀rù ọlọ́run tí ó bẹ̀rù ọlọ́run tó yẹ ká mọ̀ àìmọ̀kan ìmọ̀ sọnidẹni tí ó bẹ̀rù ọlọ́run tí ó sì rò pé òun bẹ̀rù ọlọ́run àìmọ̀kan làkọ́kọ́ rẹ̀ mẹ́rin lélẹ́yìn àìmọ̀kan làkọ́kọ́ ara àwọn méjì ń sọ̀rẹ́ ìkan ló wọn lọ wá mímọ́ ìkan ló wọn mà lọ sí lọ́hùn ètò lọ́wọ́ ọwọ́ mímọ́ lọ ètò lọ́hùn lọ sí lọ́hùn ọkọ̀ rí sínú gbó ń lọ gbénu gbó ọwọ́ àdìjọ́ kan ètò lọ́wọ́ mímọ́ ọwọ́ pé àjẹ́ lọ kí ọ̀rẹ́ mi bí títí ń sin lọ́hùn nígbà tí ọ̀dọ́ òun tó dọ́dọ̀ rẹ̀ lọ́ba bá gbogbo ẹ̀ tí ń rún gbogbo ara ọ̀rẹ́ rẹ̀ ń rún ọ ní kí ló dé owó yà yín rún lónìí bẹ́ẹ̀ ni èkú tí ọlọ́run kan lọ́fẹ́ kú sí yà yín òun wá wò pé kékùté yóò sì wá kú sérí ilé ọlọ́run njọba fi kú sérí ilé ọlọ́run kókó máa gbé etí aṣọ òun bóyá òun ó tara ara eléyìí nìrí ọ̀nà ọlọ́run tó ń wá ní irun tó ti kí njẹ́ o ti ń bà bọ̀ òun tó ti só mọ́ra gbogbo sẹ́yìn rẹ tó ṣe ẹ̀gbin wà lára rẹ kò sí gbígbà ń bẹ̀ àlùwàlá rẹ ọgbà irun rẹ ọgbà gbogbo sẹ́ tó ṣe ọgbà gbàdúrà tó ṣe ọgbà torí pẹ̀gbin wà lára rẹ sẹ́yìn mọ̀ pé àìmọ̀kan pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọjà àmọ́ ara wọn ọwọ́ akó wọ̀gbẹ́ èèyàn lọ béèrè tí wọ́n ń gbé mẹ́rin ọlọ́run yóò kọ́ ẹ̀yọ́ mọ̀ ni ọ̀rọ̀ pọ́ máa fà ìmọ̀kan yanjú ìbẹ̀rù ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mú ní máa ṣìṣe ìtìbáwò àwa ìmọ̀ tẹ̀lé fẹ́ nú àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe pé ní tí ọba ṣe ní òsè kò sí ní tẹ́lẹ̀ wí òní ẹ bá ti ṣe náà nù kò sí ní tó lé wí yàrá ìtìbáwò àwa ni pé báwọn bàbá wa ti ń ṣe nù ni ó di ọfẹ́ yí padà rárá wọn ò yí padà ntọ́lọ̀ ń wí ni wọ́n ń sọ fún ọ èyí tẹ́ ń sọ pé àwọn àbáwá sí àwọn bí wà tẹ́ ń bú bàbá yín ni ayé àtọ́lọ̀ ń wí lé lẹ́yìn lọ́wọ́ wà láwọ́ kánà àbáwòhum la yaqiluna shay'an wala yahtadun àwọn àbá tẹ́ ń wí àwọn àbá tẹ́ ń bú ẹ̀ ń bú wọn ni àwọn àbá yẹn iṣẹ́ eré wọ́n ṣe ntí wọ́n rí iṣẹ́ eré ńjọ́ náà ni wọ́n ṣe ọlọ́run sì tẹ́wọ́ gbà fún wọn níṣẹ́ eré wọ́n sì gbẹ̀san iṣẹ́ eré àmọ́ wọn nísìnyí ò gbọ́dọ̀ ṣe toró ti kílẹ̀ àṣeyọ pé àṣìṣe kọ̀ọ̀kan wà ń bẹ̀ àwọn bàbá yẹn onígbìyànjú ni wọ́n gbẹ̀san lérí ìgbìyànjú wọn tí wọ́n ṣe èèyàn gbọ́dọ̀ bú wọn èèyàn máa ṣàdúrà fún wọn ní torí wọ́n ṣe gbìyànjú wọ́n ṣe àwọn nǹkan dáadáa pẹ̀lú gbìyànjú kalẹ̀ àmọ́ àpàdà rí pé gbìyànjú yìí àṣìṣe díẹ̀ wà ń bẹ̀ àìṣe bẹ̀ látúnṣe àníbú wọn kí wọ́n wá takú lérí àṣìṣe ìtìbáwùlẹ̀ àwa ìtẹ̀lẹ́fẹ̀ẹ́nu lélẹ́yìí ni èyí ò ní mú ní í ṣe lọ́hùn téèyàn ó rò pé òun bẹ̀rù ọlọ́run ni ó di méjì ẹlẹ́ẹ̀kẹta hubbu dunya ìnífẹ̀ẹ́ ayé kéèyàn káyéléyà yìí máa jẹ́ kéèyàn jìnnà síbẹ̀rù ọlọ́run èèyàn gbọ́dọ̀ káyéléyà ẹlẹ́ẹ̀kẹrin túlùl amal mo fẹ́ ṣe yìí ó fẹ́ kọ́lé ó fẹ́ ralẹ̀ ó fẹ́ gun mọ́tò gbogbo nǹkan ló fẹ́ ṣe kò ní bẹ̀rù ọlọ́run mọ́ ẹ bá ti kólé yàjù kò ní bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà anabi wa Muhammad ìyẹnjú àwọn ọ̀rọ̀ kan tó tóbi tí máa mú yẹn jìnnà síbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá lè sá fún àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ yẹn bá sá fún bá anabi ti wí ó súnmọ́ kọ́ dẹni tí ó bẹ̀rù ọlọ́run anabi ni ara ẹ̀ ni pé kéèyàn má yahun bẹ́ẹ̀ yẹn bá yahun ó súnmọ́ dẹni tí ó bẹ̀rù ọlọ́run anabi fi ni ittaqun nara ẹ bẹ̀rù náà ọlọ́run wàláwò bí ṣèkè tẹmọra kódà kó ṣe pẹ̀lú ẹ̀là èso ń túmọ̀ pé ní ẹ máa ṣe sàárà pé kọ́lọ̀ máa mú yín wọnú ná kódà kó ṣe pé láàjì èso lẹ́ẹ̀fi ṣe sàárà ìmọ̀ máa ṣe sàárà yóò gbé ọ jìnnà síbẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kárí mi anabi wa Muhammad ìmọ̀ sọ fún àwọn sábẹ́ pé ittaqu shirka hadha shirk ẹ ṣọ́ra fún ẹbọ yìí fa innahu akhafa min dabibin nam ẹbọ tí mò ń wí fún yín yìí ọwẹ́ ju ojú òpó tí àwúrẹ̀bẹ̀ ń gbà lọ ọwẹ́ jù lọ mọ́nà pé ẹ̀ ní mọ̀ pé ń ṣẹbọ ẹ̀ sì ń ṣẹbọ kárí mi nínú tí ń gbé ní jìyàn síbẹ̀rù ọlọ́run ni ahun ń gbìyàn jìyàn síbẹ̀rù ọlọ́run kárí mi ń gbìyàn jìyàn síbẹ̀rù ọlọ́run bákan náà ìmọ̀ saburú fún yàn kọ́ mọ́ lè bẹ́ pé feríjì mi kọ́ saburú fún yàn kọ́ mọ́ lè pé lágbájá mọ́ sí ọ feríjì mi yóò gbé ọ jìyàn síbẹ̀rù ọlọ́run torí pé dáwàtà lè màdúró ẹni ọsàbúrú fún tọ́ba sépèlé ọ èpè tọ́sẹ̀ òun kò sí ní tí ó di lọ́wọ́ wájú ọlọ́run ó sì lè ba gbósẹ̀ rẹ jẹ́ nínú tí gbìyànjú náà síbẹ̀ ọlọ́run ni pé kéèyàn má lè túbá lọ́wọ́ ẹni tọ́ba ṣẹ̀bi ẹgbẹ́ rẹ̀ ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ìsáfóbìnrin nínú tí dayérú obìnrin jẹ́ kan kò sí tí mú wọn dayérú ju pé adùn tọ́lọ́run ṣe léèwọ̀ fẹ́ máa ti bí ọ̀dà obìnrin kan tọ̀ lẹ́tọ̀ọ́ sí gbáà
yóò jẹ́ òjìnà síbẹ̀rù Ọlọ́run. anabi wa Muhammad nígbà tí ó sọ̀rọ̀ ó ní fattaqu dunya wattaqu nisa, ẹ bẹ̀rù ayé, ẹ bẹ̀rù àwọn obìnrin, torí pé ní tẹ́ bá nífẹ̀ẹ́ obìnrin bí o ti yẹ kẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ kò ní jẹ́ ẹ̀sìn lọ́hùn. tí ìfẹ́ obìnrin bá wà lẹ́mìí yín ẹ wàá tara obìnrin tẹ́ lẹ́tọ̀ọ́ sí ẹ tara ẹ̀sẹ̀ lọ́hùn ní ẹ fi gbọdọ̀ sá fún wọn. àwọn ọ̀rọ̀ tí a sọ yìí, àwọn ọ̀rọ̀ yìí ló lè mú ni máa bẹ̀rù Ọlọ́run. ẹ wá rí èyí tí wàá fi parí ọ̀rọ̀ yìí, òun ni pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ̀rọ̀ náà rọ̀ rẹ̀ ń sọ pé ní at-taqwa ahuna, at-taqwa ahuna, ìbẹ̀rù Ọlọ́run ibi tó wà rí, ìbẹ̀rù Ọlọ́run ibi tó wà rí. làwọn èèyàn bá mú àdìsí yìí tí ma wá ń segin tawanya nítorí yàrá yóò ní at-taqwa ahuna, ìbẹ̀rù Ọlọ́run wáyà yìí, nítorí yàrá yóò ní at-taqwa ahuna, ìbẹ̀rù Ọlọ́run wáyà yìí. àwọn àfáàjọ yé wa pé níta nàbí gbà lérò pẹ̀lú at-taqwa ahuna ìtumọ̀ ẹ̀ ni pé aslu taqwa minal qalb, foundation ìbẹ̀rù Ọlọ́run ọkàn ni ó ti wá. tí ń jásí pé gbogbo sẹ́ ìbẹ̀rù Ọlọ́run tó bá ṣe tí ó bá wá láti inú ọkàn Ọlọ́run ò ní gbà, níta nàbí ń wínú. iṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run tó bá ṣe tó ọkàn fara ṣe lásán, bí ẹni tí ò ṣe sìná nítorí kọ́mọ karùn, bí ẹni tí ń kírun nítorí kẹ́mọ́ pé wọn nìkan ló dúró tó kírun, bí ẹni tí ń gbàwẹ̀ nítorí kí ẹ̀gbọ́n rẹ̀ àbọ́kọ rẹ̀ ọmọ bu. sẹ́mi pé lẹ́yìn ń kọ̀ wá láti inú ìta nàbí ń sọnù pé sẹ́ ìbẹ̀rù Ọlọ́run nú ọkàn ló ti ṣe kíni, tí ó bá ti wá láti inú ọkàn kì í ṣe bẹ̀rù Ọlọ́run. kì í ṣe pé ànábì wa sọ pé ó bẹ̀rù Ọlọ́run nínú ọkàn ó máa ṣiṣẹ́ ẹbú ní àrárá o. èyí ń lọ fi yé wa pé bẹ̀rù Ọlọ́run gan ò sí nínú ọkàn yẹn, torí ń tó bá wà nínú ọkàn òun ni ara fẹ́ gbé jáde. Allahumma inna nas'aluka taqwaka, Allahumma inna nas'aluka taqwaka, Allahumma inna nas'aluka taqwaka, Allahumma ati nufuzana taqwaha wa zakkiha anta khayru man zakkaha anta waliyuha wa mawlaha. Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin, alhamdulillahi rabbil alamin.